dúpẹ́ pé review náà la máa fi ń bẹ̀rẹ̀ every year. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Psalm 78 lóòótọ́ ogun. Gbogbo wa la mọ̀ nǹkan tó wà ní Psalm 78. Kò sí nǹkan tó kàn ṣe Asaph ní wípé Asaph kó gbogbo ẹ̀ papọ̀, gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ó kó papọ̀ wípé mo fẹ́ kí ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí sí mi o, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o, nítorí àwọn kan tí mo fẹ́ sọ yìí kì í ṣe pé ẹ tí ì gbọ́ rí, ṣùgbọ́n ó ṣókùnkùn sí yín, ìyẹn ní pé ẹ fìdí ẹ̀ múlẹ̀, ẹ rí lílò ẹ ti gbọ́ rí o, but ẹ ṣe bẹ́ẹ̀ nípa ẹ mọ̀ pé mo fẹ́ kí gbogbo yín kẹ́ tẹ́tí sílẹ̀ o, nítorí ọ̀rọ̀ Ọlọ́run yìí òótọ́ ni o. Ẹni tó bá sì yàgbò tó sọ pé ọ̀rọ̀ Ọlọ́run yìí bó ṣe wà yìí òun fẹ́ ṣe títọ́ òun ò fẹ́ ṣe ibi tọ́ Ọlọ́run yìí pé ó ní consequences, ó lẹ́yìn o, ó lẹ́yìn o. Ọlọ́run ò kì í fipá múyàn o, kò fipá múyàn. Ó ní mo fi ìyè mo dẹ̀ tún fi ikú síwájú ẹ, mo fẹ́ kó fún rẹ̀ mú kan, torí ó dá wa gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀ ni, kò kì í fi tó bá fipá mú wa di demon, kò fipá múyàn, ṣùgbọ́n ó gbà wá yànjú, ó ní ẹ fúnra yín ẹ mú ìyè o, ẹni tó bá wù. So Asaph sọ pé mo fẹ́ sọ fún yín ìdí tó dẹ̀ máa fi jẹ́ tó máa fi sọ fún wọn, ó fẹ́ ṣàlàyé, ó lo Éfrémù, níbi tó ti lo Éfrémù Ísírẹ́lì ló yẹ kó lò, but Éfrémù ló lò torí pé ó nídìí. Gbogbo wa la mọ̀ tán Éfrémù, Jósẹ́fù ló bí Éfrémù àti Mànásè, ọmọ méjì ni Jósẹ́fù bí. Àwọn ọmọ tí Jákọ́bù bí àwọn gangan ló jẹ́ 12 tribes, ló jẹ́ ẹ̀yà méjìlá Ísírẹ́lì. Ṣàpapọ̀ Ọlọ́run Jákọ́bù nìkan ló bá sọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́lọ́run bá Jákọ́bù sọ, ọ̀rọ̀ yìí ó dẹ̀ di odidi orílẹ̀-èdè, ó di Ísírẹ́lì, ó di 12 tribes. Ṣùgbọ́n àwọn ọmọ Joseph ló ní tribe méjì. Wọ́n ní nínú bí bàbá wọn bí Jákọ́bù ṣe fẹ́ràn bó ṣe àdúrà, bó ṣe gbàdúrà fún wọn. Nígbà tí ní Genesis 48 verse 14 ni mo fẹ́ rí ìsọ̀rọ̀ nípa ẹ̀, but ẹ tó bá fẹ́ kà ẹ lè ka gbogbo bí Jacob ṣe súre fún àwọn ọmọ yẹn, ẹ lè kà ní Genesis 48, ẹ máa rí, but verse 14 gangan ni mò ń lọ. Ní verse 14 Israeli ó gbé ọwọ́ ọ̀tún rẹ̀ ó gbé sórí Ephraim. Jacob ló ń jẹ́ Israeli, ó ṣe mọ̀ pé Ọlọ́run ti yí orúkọ rẹ̀ pé Jacob kíní orúkọ tí ò dáa ni, orúkọ oníjìbìtì ni, orúkọ oníjìbìtì ló ń jẹ́ Jacob. Even though àwọn èèyàn ń jẹ́ ìsìn wọn àmọ́ tó mọ̀ oníjìbìtì ni Jacob, lè lu anybody ní jìbìtì anytime. So but Ọlọ́run sọ pé ò ní jẹ́ orúkọ yẹn mọ́, mo ti yí orúkọ rẹ̀ lẹ́yìn tó bá áńgẹ́lì Ọlọ́run tó bàjà pé mo ti sọ orúkọ rẹ̀ di Israeli. So ibi tí Israeli ti wá ní orílẹ̀-èdè Israeli, ibi tó ti wá nìyẹn. So nígbà tí ó wá fẹ́ gbàdúrà fún àwọn ọmọ Joseph, Manasseh làkọ́kọ́, òun làkọ́bí, Ephraim làbúrò, bọ́ bàbá ti dàgbà, bàbá wá gbé ọwọ́ ọ̀tún, ṣe mọ̀ pé ọwọ́ ọ̀tún dẹ̀ rí ọwọ́ agbára ni, bàbá wá gbé ọwọ́ ọ̀tún ó gbé sórí Ephraim. Joseph wá ń sọ fún pé bàbá orí àkọ́bí ló yẹ kẹ́ gbé ọwọ́ ọ̀tún sí. Bàbá ẹ̀ ní mo mọ̀ nǹkan tí mò ń ṣe, orí Ephraim ni mo fẹ́ gbé ọwọ́ ọ̀tún mi sí. Ó gbàdúrà fún Ephraim, ó ní Ephraim máa pọ̀ ní gbogbo tribe Israeli, ó ní Ephraim ó ló máa pọ̀, gbogbo ìrètò òun ló fún ní blessing tó fẹ́ pọ̀ jù Ephraim. Joseph láti sọ fún pé òkè kí ló wá kù fún Manasseh nsìn, ó ní Manasseh náà ó ló máa di èèyàn ńlá, ó ní but Ephraim gangan ni. Ọlọ́run dẹ̀ ṣe àmì sí gbogbo nǹkan tí Israeli tó ṣe àdúrà tó fi súre fún Ephraim. Lóòótọ́ Ephraim ló tóbi jù, Ephraim sóòpọ̀ dé pé wọ́n kúkú fi orúkọ Ephraim pé Israeli níbi tí Ephraim pọ̀ tó. Tó bá fẹ́ lọ ja ogun àwọn ará Ephraim, tí Ephraim ò bá tẹ̀lé wọn lọ kò sí mọ́ ṣe lè lọ jagun because Ephraim ló pọ̀ jù.
àwọn ló ní àwọn ọmọdé tó lè lọ ja ogun, àwọn ọkùnrin àwọn obìnrin. Ephraim ló pọ̀ jù, wọ́n so pọ̀ tẹ́ pé ẹ lè fi orúkọ Ephraim ẹ lè fi pe Israeli. Nǹkan tí Asaph ṣe ń bí nìyẹn, ó forúkọ Ephraim ó fi pe Israeli. Ṣùgbọ́n Ephraim tọ́lọ́run bùkún fún yìí, kí ni Ephraim wá ṣe? Nígbà tí Ephraim ti pọ̀, tí Ephraim Ọlọ́run so bùkún fún Ephraim, gbogbo nǹkan kan lọ yìnyín fún wọn ni. Gbogbo àwọn tribe àwọn ẹ̀yà tó kù wọ́n ń wo Ephraim ní gbogbo nǹkan. Kí ni Ephraim wá ṣe? Ephraim gbàgbé Ọlọ́run. Ephraim gbàgbé Ọlọ́run. Hosea chapter 4 verse 17. Hosea chapter 4 verse 17. Wọ́n bá Ephraim sọ̀rọ̀ títí kí lọ́lọ́run ṣe tó fẹ́ ṣe, kí ló kù, kí là ń wá, kí ló kù. Kò sí tá máa lọ jagun, àwọn ló máa ń wí tó rọ́pọ̀. So ìlú tribe kankan tó bá halẹ̀ mọ́ àwọn Ephraim ó máa finish wọn ni. So kí ló tún kù, kí là tún ń wọ́ Ọlọ́run fún, kí ló tún kù. Nígbà tí wọ́n try títí Ọlọ́run wá sọ fún Ọlọ́run ní pé ẹ má ṣe wàhálà ń pa Ephraim mọ́, ẹ fi Ephraim sílẹ̀. Ṣé bíbí náà ni mo bùkún fún? Nísìnyí Ephraim ti dàpọ̀ mọ́ òrìṣà. Leave him alone. Ẹ fi sílẹ̀, leave him alone. Nǹkan tí Asaph ṣe ń ṣe àròyé tó pọ̀ pé òun fẹ́ kẹ́ farabalẹ̀ o, nítorí pé Ọlọ́run yìí, téèyàn bá ti yà kúrò lọ́nà Ọlọ́run yìí, ẹni tí ò bá ti ṣe òtítọ́ sí Ọlọ́run yìí, pé ìgbẹ̀yìn ẹ̀ ò kì í dára o, pé ìparun ni o. Nǹkan tó ṣe lo Ephraim nìyẹn, pé kán farabalẹ̀, kí wọ́n farabalẹ̀ gbọ́ òun o ní dáadáa. Ephraim ti dàpọ̀ mọ́ òrìṣà o, jọ̀wọ́ rẹ, just leave him alone. Leave him alone. Ẹ má wàásù fún mọ́, ẹ má wàásù fún mọ́. Ephraim yẹn ló wá di 10 tribes, ẹ̀yà 10 ní Israeli. Wọ́n láti wọ́n pín ní Judah àti Benjamin, wọ́n wá kúrò lára wọn. Àwọn ló wá di ẹ̀yà 10. Wọ́n wá ń bọ òrìṣà bó ṣe wù wọ́n. Ṣé rántí ìgbà Rehoboam àwọn ọmọ Solomon? Oh my gosh. Wọ́n kọ́lé fún òrìṣà ní ibikíbi ni. Ṣùgbọ́n Judah àti Benjamin àwọn méjì yẹn wọ́n rọra dúró. Wọ́n dúró ti Ọlọ́run. Wọ́n gba òrìṣà, wọ́n gbà láyè. Kí ló parí àwọn 10 tribes gbogbo wọn? Wọ́n parẹ́ ni o. Wọ́n parẹ́ mọ́tàn ni o. Wọ́n parun ni o. Títí di èní àárí wọn ní Israeli mọ́ o. Judah àti Benjamin nìkan ló wá ń jẹ́ Israeli lénìí o. So nǹkan tí Asaph sí mẹ́sẹ̀jì tó mú wá nìyẹn, wípé ẹ̀yin èèyàn yìí ẹ wá gbọ́ o, nǹkan tó ṣẹlẹ̀ nípa Ephraim ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ó sì wà o, ó ti fún wa ní òfin o. Ọlọ́run yìí ti ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu o, ó ti ṣe iṣẹ́ àmì o, ó ti dí pẹ̀lú àwọn ọ̀tá o. Kò sí nǹkan tí ò ṣe o, ó ṣòtítọ́ pẹ̀lú Israeli o. Ṣùgbọ́n kí ni Israeli máa ń ṣe? Israeli máa ń ṣọ̀tẹ̀ sí Ọlọ́run yìí ni o. Ẹni tó bá dẹ̀ sí ń ṣọ̀tẹ̀ sí Ọlọ́run, ìgbẹ̀yìn ẹ̀ ìparun ni o, ìparun ni. So Asaph wá ń tú àti sọ fún wọn wípé òfin tọ́lọ́run ti fi sílẹ̀ wípé ọ̀nà mi ẹ fi hàn àwọn ọmọ yín. Ẹ jẹ́ káwọn òfin ni ní Israeli o. Olúwa fún wọn ní òfin ni o, wípé ẹ kọ́ àwọn ọmọ yín kí wọ́n lè mọ̀ nípa fífi ògo fún Ọlọ́run, kí wọ́n lè mọ̀ ọ̀nà Ọlọ́run yìí, kí wọ́n mọ̀ ọ̀nà Ọlọ́run tá à ń sọ ń pa rẹ̀ yìí, kí wọ́n mọ̀ agbára Ọlọ́run yìí, kí wọ́n mọ̀ ń pa agbára Ọlọ́run. Ká má sì yà kúrò lọ́nà náà. Tí wọ́n bá ti yà kúrò lọ́nà náà, gbogbo nǹkan á rọrùn. Mo máa ṣe fún wa ní àpẹẹrẹ kan ká tó lọ ka àlọ́rọ̀ ìyànjú, a máa lọ ka Psalm 78 straight ni. Àwọn ìránṣẹ́ Ọlọ́run púpọ̀ tí máa ń rí àwọn ọmọ wọn, àwọn nǹkan tó máa ń ṣe. Nígbà mìíràn mo máa ń wò wípé bó ṣe ń ṣiṣẹ́ fọ́lọ́run tó, àwọn ọmọ wọn ló yẹ kó níláárí jù, àwọn ọmọ wọn gan ló yẹ kó bẹ̀rù Ọlọ́run jù. But àwọn ọmọ wọn, a lot of them, ọwọ́ táwọn ọmọ wọn máa ń gbé yọ, ẹ máa rò wípé ṣé inú ilé Ọlọ́run lọ́dẹ̀ ìbírú ọmọ yìí ṣe ṣá. But ìránṣẹ́ Ọlọ́run kan wà tí mo máa ń
gbọ́, mo máa ń tẹ̀lé wọn, mo máa ń gbọ́ teaching wọn, àwọn ọmọ wọn náà mo máa ń tẹ̀lé wọn. Gbogbo àwọn ọmọ tí wọ́n bí, gbogbo wọn pátápátá ni wọ́n fẹ́ràn Ọlọ́run, ni wọ́n wà on fire for God. Mo máa ń gbọ́ preaching àbí teaching àwọn ọmọ, mo máa ń tẹ́sílẹ̀, máa ń gbọ́ àwọn ọmọ. So testimony àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni pé wọ́n máa ń sọ ní at different times ni o. Èmi kàn fẹ́ mọ why, kí làṣírí, kí lòun, báwo ni wọ́n ṣe yàtọ̀ sáwọn ọmọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù. Testimony wọn, ẹ̀rí wọn ni wípé láti kékeré ni bàbá àti ìyá wọn ti jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n láti ní relationship, wọ́n láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi fúnra wọn. Láti ọmọdé ni wọ́n ti ń gba Jésù Kristi sínú ayé wọn. Láti ọmọdé ni wọ́n ti máa ń jẹ́ kọ́ mọ̀ wípé gbogbo nǹkan tó bá nílò láyé wọn, Ọlọ́run ló máa ń fúnyàn. Bàbá àti ìyá wọn ló máa ń fún wọn ní pocket money ní school o, but wọ́n kọ́ wọn wípé ọwọ́ Ọlọ́run ni gbogbo nǹkan tó bá ti nílò ló máa ti wá. Wọ́n ní so wọ́n làwọn ẹ̀bà rí bàbá àti ìyá wọn àṣẹ tó máa fún wọn ní nǹkan. Tó bá ní ìdí nǹkan wá lọ gbàdúrà. Wọ́n á sọ fún Ọlọ́run wípé àwọn ti owó àwọn ní school, owó àwọn ti fẹ́ tán o, kọ́lọ́run kó rán láàánú sí wọn, kọ́lọ́run kó pèsè fún wọn. Wọ́n ní before you know it, bàbá wọn dẹ̀ lè pè àbí kí ìyá wọn pè, àbí kéèyàn kan pè ó dẹ̀ máa fún wọn lówó. Pé bí wọ́n ṣe réèsì gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin bá ṣe réèsì wọn nìyẹn. Wọ́n ò réèsì wọn láti wá máa sọ pé afẹ́lọ́gbà kan lọ́wọ́ bàbá wa. Wọ́n réèsì wọn, wọ́n kọ́ wọn wípé gbogbo nǹkan tẹ́ nílò látọwọ́ Ọlọ́run ni. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn jẹ́ ìyàtọ̀. Wọ́n yàtọ̀ láti kékeré títí di gbogbo wọn tó fi ń ṣiṣẹ́ fọ́lọ́run báyìí, on fire for God. Nǹkan tó jẹ́ kó yàtọ̀ sáwọn ọmọ mìíràn ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mìíràn ni wọ́n ti ẹ̀ mọ Jésù Kristi. Wọ́n kàn mọ òfin Ọlọ́run ni o, wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì o, wọ́n ń gbàdúrà o, wọ́n ń gbààwẹ̀ o, wọn kì í wọ yẹtí o, wọ́n ń so skáàfù létí o, bọ́n gbàtàn bá dé yunifásitì wá wà látàn máa ń dá. Ẹni mọ̀ ìpọ́tì ẹ̀gbọ́n ń pa Jésù rí. Ẹni mọ̀ pé wọ́n gbọ́ ń pa Jésù rí. Nítorí wípé wọ́n kàn fi ọ̀nà bá ṣe ń ṣe ẹ̀sìn, wọ́n fi hàn wọ́n. Wọn ò jẹ́ kí wọ́n fúnra wọn ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi. Jésù sọ wípé èmi ni ọ̀nà tá à ń sọ, ó ní ṣóyọ̀ àwọn, ẹ fi ọ̀nà mi, ẹ fi hàn àwọn ọmọ yín. Ọ̀nà tá Jésù Kristi sọ ń pa ẹni wípé ẹ jẹ́ kí wọ́n mọ èmi, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé èmi gangan lọ̀nà. Kì í ṣe pé ẹ kọ́ wọn bó ṣe ń gbàdúrà, ẹ kọ́ wọn bó ṣe máa lọ church every Sunday, kọ́ máa gbààwẹ̀, kọ́ máa ṣe nígbà tán bá ti free tí wọ́n lọ yunifásitì, ó tán, freedom ti dé, wọn ṣe gbogbo yẹn mọ́. Ṣùgbọ́n tán bá ti lè mọ Jésù Kristi, tán ti mọ ọ̀nà yẹn fúnra ẹ̀ gangan látọmọdé, wọn kì í depart, wọn kì í yà kúrò bẹ́ẹ̀ mọ́. So nǹkan tí Asaph ń sọ nìyẹn wípé òfin tọ́lọ́run fún wa wípé ká kọ́ àwọn ọmọ, kì í ṣe pé gbàtàn bá dàgbà tán, láti kékeré ni ẹ kọ́ àwọn ọmọ yìí ní ọ̀nà mi. Ẹ jẹ́ káwọn ọmọ yìí, ẹ jẹ́ kó mọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Òfin tó fi sílẹ̀ fún wọn nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n mọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Kì í ṣe nígbà tán bá ṣe dàgbà tán ẹ̀ṣẹ̀ wa ń panic, ẹ̀ṣẹ̀ ń gbàdúrà, ilé Ọlọ́run la dẹ̀ ti bí wọn o. Mo Bible study wọn kì í kúrò, Sunday school wọn ń lọ o, bọ̀ ṣé wọ́n mọ Jésù ni? Kò sí bá ṣe lè kọ́ wọn tó lè dídí ìgbà tí ẹ̀mí mímọ́ tó bá ń gbénu wọn, tó ń fúnra ara rẹ̀, tó ń ṣe amọ̀nà wọn. Tó bá ti lè mọ Ọlọ́run láti kékeré, ẹ̀mí Ọlọ́run yẹn á wà nínú wọn. Ṣé bẹ́ẹ̀ rí ọmọ kékeré, ọmọ 9 years old tó jọba ní Júdà? Ẹ̀mí Ọlọ́run dẹ̀ wà nínú ọmọ kékeré yẹn, ọmọ ọdún 9 tó dẹ̀ jọba. So láti kékeré ni ká ti jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n mọ ẹni tó ń jẹ́ Jésù Kristi. Kì í ṣe pé wá ó yà ń lọ ṣọ́ọ̀ṣì, ọ̀nà gbé báìbù à ń gbààwẹ̀ o gbọ́dọ̀ gbààwẹ̀, ọmọ Ọlọ́run ni ẹ́. Ní kọ́ là ń sọ. A lè ṣe yé o, nǹkan tó ṣe pàtàkì jù lọ ni pé ẹ jẹ́ kí wọ́n mọ ọ̀nà náà, Jésù Kristi lọ̀nà náà. Láti kékeré, tán bá ti mọ̀, kò sí nǹkan tí wọ́n lè sọ fún wọn nígbà tán bá dàgbà mọ́, wọn ò ní kúrò lọ́nà yẹn. So nǹkan tí Asaph ń sọ nìyẹn. So nǹkan tí Psalm 78 wà all about nìyẹn. Nǹkan tó wà all about nìyẹn. So àkọsílẹ̀ ìtàn Ísírẹ́lì ni ẹ̀rí Ọlọ́run, testimony Ọlọ́run, ẹ̀rí Ọlọ́run
tó lágbára, nítorí pé Ọlọ́run jẹ́ olótìtọ́ sí Ísírẹ́lì. Ọlọ́run ṣòtítọ́ pẹ̀lú Ísírẹ́lì. Ọlọ́run faithful pẹ̀lú Ísírẹ́lì. Ó dẹ̀ sọ fún wọn, ó fún wọn ní òfin ní pé ẹ kọ́ àwọn ọmọ yín láti àwọn ìran tó ń bọ̀ títí lọ dé ìran mìíràn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ nípa iṣẹ́ ìyanu, iṣẹ́ ńlá, iṣẹ́ ribiti àti bí mo ṣe ṣe òtítọ́, bí mo ṣe ṣe òótọ́ pẹ̀lú Ísírẹ́lì. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé tán bá ti ní mi nínú ayé wọn, wípé ìgbẹ̀yìn wọn ní rere ni, dáradára ni. Ṣùgbọ́n èyí tó bá yà kúrò lọ́nà mi, ìmúdò mo ti ní májẹ̀mú pẹ̀lú Abraham, Isaac àti Jacob wípé mi ò ní kọ àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀, nítorí àyànfẹ́ ọkàn mi, Ọlọ́run yàn wọ́n fẹ́ ni. Àyànfẹ́ mi òun ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì, yẹn ni gbogbo àwa tá ti fayé wa fún Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tán bá ti lè lọ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kán tọwọ́ bọ̀, máa kọ̀ wọ́n ni. Ìparun ló máa ń parí ẹ̀. So nǹkan tí Psalm 78 wà all about ni ẹ̀kọ́ fún ìran ọjọ́ iwájú. Àwọn ìran tó ń bọ̀, ẹ sọ fún wọn. Tẹ́ ẹ bá sọ fún wọn, kò sí bí wọ́n á ṣe gbọ́. Ẹ má jẹ́ kára àta sọ fún wọn. Mélòó nínú wa ń sìn ló ti jẹ́ kí àwọn ọmọ kí wọ́n mọ ọ̀nà náà láti kékeré? Tó bá wá di pé wọ́n dàgbà tán, tó oríṣiríṣi bá wá ń ṣẹlẹ̀, a máa wo Ọlọ́run bí ẹni tí ò ṣòótọ́. Olóòótọ́ sì lọ́lọ́run o. God is a faithful God. Ọlọ́run ò yí padà, kò yí padà. So Asaph sọ pé àkọsílẹ̀ yìí wà fún gbogbo àwọn ìran tó ń bọ̀. Gbogbo rẹ̀ ni Mósè ti sọ fún àwọn bàbá wa tẹ́lẹ̀, ṣùgbọ́n èmi tí wọ́n á sọ fún yín. Mo fẹ́ kẹ́ ṣe etí sílẹ̀, kẹ́ listen, kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ ní gidi gan ni o. Pé kí àwọn ọmọ yín kí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run Ísírẹ́lì. Kọ́ mọ́ dàbí àwọn bàbá wọn tí wọ́n ṣe ọlọ̀tẹ̀, wọ́n jẹ́ ọlọ̀tẹ̀ sọ́lọ́run o. Kọ́ má ṣerú ẹ̀, wọ́n jẹ́ kí Ọlọ́run bínú. Mo ṣe kọ orin yẹn. Wọ́n sin Ọlọ́run, wọ́n jẹ́ kọ́lọ́run bínú, wọn wá rí ìdí ìfẹ́ Ọlọ́run, nítorí pé wọ́n limit ẹni mímọ́ jùlọ ti Ísírẹ́lì. Wọ́n ṣọ̀tẹ̀ sí Ọlọ́run, wọ́n dán Ọlọ́run wò. Ó wá sọ wípé ẹ gbọ́, ẹ sọ ìtàn yìí fún wọn pé káwọn náà kan má tún ṣe irú mistake, irú àṣìṣe táwọn bàbá yẹn ṣe, kán má tún ṣe irú ẹ̀. Nǹkan tó wà ní Psalm 78 nìyẹn. So kò kì í ṣe nǹkan tí a mọ̀, story tá a mọ̀ ni. Nǹkan tó kàn ṣe pàtàkì jùlọ ń bẹ ni wípé kí a jẹ́ kí àwọn ìran tó ń bọ̀ kí wọ́n mọ̀ nípa Ọlọ́run. Ṣé mo pé Asaph ti ṣèlérí pé ẹnu ohun yìí ó máa fi sọ̀rọ̀ Ọlọ́run? Ṣé mo pé ó ṣèlérí yẹn ó lò máa fi ẹnu yìí ó lò máa fi so nǹkan tó dẹ̀ ṣe lóòótọ́ nìyẹn. So kò wá ṣe pé lọ́wọ́ wàásù fẹ́yàn kankan, ó pe gbogbo wọn papọ̀ ní pé ẹ wá gbọ́. Nǹkan tó ṣókùnkùn sí yín, mo fẹ́ tàn mọ́lẹ̀ sí. So Psalm 78, gbogbo nǹkan tó wà ńbẹ̀ ń pa sùúrù Ọlọ́run àti àìmóore àwọn ènìyàn. Ẹ̀kọ́ lórí gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá, òun ni Psalm 78 wà lórí ẹ̀. Bàtà bá ń kà á rí pé kò sí nǹkan kan tó yàtọ̀, kò sí nǹkan kan tá a mọ̀ ńbẹ̀. So ní verse 1, Asaph sọ wípé ẹ fetí sílẹ̀ o, torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fetí sílẹ̀. Kọ́lọ́run ràn wá lọ́wọ́. Bá ṣe ń ṣe Bible study yìí gan, èèyàn míì lè máa ṣe nǹkan míì, á dẹ̀ wà lára wa. So Asaph sọ pé mi ìfẹ́ yẹn, mo fẹ́ kí gbogbo èèyàn fetí sílẹ̀, mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ọ̀rọ̀ gidi ni, ẹ fetí sílẹ̀. So ẹ̀yin ará òkè Síónì náà, ẹ fetí sílẹ̀ o. Asaph ní fi etí sílẹ̀, ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ará Ísírẹ́lì, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ o. Ẹ̀yin tọ́lọ́run ti jèrè ọkàn yín, ẹ fetí sílẹ̀ sí òfin mi o. Òfin náà òfin Ọlọ́run ni o. Asaph kan sọ pé òfin Ọlọ́run ló ń refer sí. Ẹ fetí sílẹ̀ sí òfin Ọlọ́run, torí Ọlọ́run ti fi òfin fún Ísírẹ́lì wípé ẹ gbọ́dọ̀ fi ọ̀nà mi hàn àwọn ọmọ yín, ẹ
ẹ sọ fún wọn nípa agbára mi, ẹ sọ fún wọn nípa òtítọ́ mi, ẹ sọ fún wọn bí wọ́n ṣe máa sìn mí, bí wọ́n á ṣe yìn mí. Òfin yẹn wà nílẹ̀ fún Ísírẹ́lì. So Asaph sọ pé dẹ etí yín sílẹ̀ sí ọ̀rọ̀ ẹnu mi o, ẹ dẹ etí yín sílẹ̀, mo fẹ́ kẹ́ gbọ́ ní gidi. Verse 2 ó ní torí èmi ò ya ẹnu mi ní òwe, mo máa sọ bí òwe ni o, kẹ́ lè gbọ́ bí òwe ni. Jésù Kristi gan sọ, ìfà Jésù Kristi kóòtì lára nǹkan tí Asaph sọ ní New Testament. So Matthew 13 verse 35. Anyway, Asaph sọ wípé ohun tí mo fẹ́ sọ fún yín yìí, ohun tó ṣókùnkùn jáde ni, kì í ṣe pé bóyá nǹkan tí wọ́n lè rí, nǹkan tí wọ́n mọ̀ ń pa ẹ̀ ní, but mú lò. Ó kàn wá bẹ́ẹ̀ ni, ó ṣókùnkùn, mo fẹ́ tanná sí. Ohun tó fara pamọ́ mo fẹ́ jẹ́ kó wà gbangba sí. Torí gbogbo yín lẹ mọ̀, kì í ṣe pé ẹ mọ̀, but ó fara pamọ́ torí ẹ mú lò. Mo fẹ́ sọ síta, mo fẹ́ tanná sí, mo fẹ́ kẹ́ really mọ nǹkan tí mò ń sọ jáde. Ní verse 3 ó ní àwọn nǹkan tí àwa ti gbọ́ tí a sì mọ̀, kì í ṣe pé mo fọ́ọ̀mù ẹ o, nǹkan tá a gbọ́ tọ́lọ́run ṣe fún àwọn bàbá wa, àdílé táwa fúnra wa gan mọ̀, tá fojú rí tọ́lọ́run ṣe, tí àwọn bàbá wa sì ti sọ fún wa, àwọn táwọn bàbá wọn tí wọ́n ti sọ fún wọn nípa nǹkan tọ́lọ́run ṣe ní Ísírẹ́lì. Ó láwọn nǹkan tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ náà nìyẹn. Ní verse 4 ó ní àwa kì yóò pa wọ́n mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọmọ wa, a gbọ́dọ̀ fi wọ́n pamọ́ fọ́wọn ọmọ wa. A ní láti sọ níbi tá a ti ń bọ̀, níbi tá a bá dé, ipa tọ́lọ́run kó nínú ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí ò bá jẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ máa ní ò ní sí láyé mọ́. A ní láti jẹ́ káwọn ọmọ yẹn mọ̀, so that wọn ò ní ṣe ẹsẹ̀ gbé wípé ìgbésẹ̀ yín ẹ jẹ́ kó jẹ́ nínú Kristi o, ẹ jẹ́ kó jẹ́ nínú Jésù o, níbẹ̀ làbò wà o, níbẹ̀ làlàáfíà wà o, níbẹ̀ lọ́tá ò ti ní ráyè ṣe wọ́n bó ṣe wù ú o. Ọ̀nà yìí ni Jésù Kristi yìí lọ́nà, kò sọ́nà mìíràn. So Asaph sọ pé a gbọ́dọ̀ pa gbogbo àwọn nǹkan tọ́lọ́run ṣe yìí, a gbọ́dọ̀ pa mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọmọ. A láti jẹ́ kí wọ́n mọ̀ àwọn nǹkan tá láti jẹ́ kán mọ̀. Èkíní ni pé ní fífi ìyìn ká máa yin Ọlọ́run. Bọ́n ṣe ń yin Ọlọ́run, Asaph ní mo fẹ́ ẹ kọ́ àwọn ọmọ yín bá ṣe ń yin Ọlọ́run, ẹ jẹ́ kán mọ̀ pé Ọlọ́run yìí gbígbéga ni o, gbígbéga lọ́lọ́run yìí. A láti máa yin Ọlọ́run. Ìkejì wípé agbára rẹ̀, a láti sọ fún wọn nípa agbára Ọlọ́run yìí. Asaph dẹ̀ sọ ń pa ẹ̀, ó rán wọn létí àwọn nǹkan tọ́lọ́run ṣe. Ó ní ẹ jẹ́ kán mọ̀ nípa agbára Ọlọ́run. Ìkẹta ni pé iṣẹ́ ìyanu tí ó ṣe hàn, àwọn iṣẹ́ ìyanu, ṣe mọ̀ pé agbára Ọlọ́run ká máa ń pa bágbára Ọlọ́run ṣe tó, ìyẹn ọ̀tọ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tó ti ṣe tó fi hàn, tí ò ṣe pé bóyá a ṣẹ̀ dúró pé ó ṣẹ̀ máa ṣe wọ́n. Àwọn iṣẹ́ ìyanu tó ti ṣe tó fi hàn. Ẹ jẹ́ kí àwọn ìran tó ń bọ̀, ẹ jẹ́ kí wọ́n mọ̀ ń pa rẹ̀. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ ń pa rẹ̀, bí wọ́n ṣe lè gba Ọlọ́run gbọ́ nìyẹn. Ẹ jẹ́ kán mọ̀ ń pa rẹ̀. So ní verse 5 ó wá sọ pé nítorí tí ó gbé ẹ̀rí kalẹ̀ ní Jákọ́bù, ó gbé ẹ̀rí kalẹ̀ ní Jákọ́bù. Testimony Ọlọ́run ó wà pẹ̀lú Jákọ́bù. Ṣé Jákọ́bù oníjìbìtì tọ́lọ́run ó dẹ̀ bọ́ Ọlọ́run pàdé. Ìlérí tọ́lọ́run, májẹ̀mú tọ́lọ́run ṣe fún Abraham àti Isaac àti Jacob, Ọlọ́run dẹ̀ múṣẹ lóòótọ́. Ó dẹ̀ sọ Jacob, ó sọ di odindi orílẹ̀-èdè. Ó sọ pé ẹ̀rí gbogbo èèyàn lórí ẹ̀rí Jacob. Olúwa sì sọ òfin kan ní Ísírẹ́lì o. Olúwa fi òfin kan wà ní Ísírẹ́lì tọ́lọ́run fi sílẹ̀. Deuteronomy àti ṣe ń gbà tá a ṣe Deuteronomy, ẹ lè lọ ka 4 verse 9, ẹ lè ka Deuteronomy 6 verse 7 náà. Ó ní Olúwa fi òfin kan ó fi sílẹ̀ ní Ísírẹ́lì o, tí ó ti palẹ̀ àṣẹ fún àwọn bàbá wa pé kí ó lè sọ wọ́n di mímọ́ fún àwọn ọmọ wọn. Ọlọ́run sọ wípé gbogbo nǹkan tí mo ṣe yìí, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ kan ni Jacob
ló pàdé áńgẹ́lì tí wọ́n dẹ̀ sọ pé àwọn ò ní jẹ́ kó lọ àfi tó bá yí orúkọ òun padà. Ọjọ́ kan ni wọ́n bí orílẹ̀-èdè Ísírẹ́lì o. Ṣárí a rí ìlú míì tí wọ́n tún bí lọ́jọ́ kan bí orílẹ̀-èdè Ísírẹ́lì kò sí o. So pé ẹ jẹ́ kí àwọn ọmọ yìí mọ̀ àwọn iṣẹ́ ìyanu àti ẹ̀rí Jákọ́bù, nǹkan tó lọ́rùn ṣe fún Jákọ́bù. Ní verse 6 ó wá sọ pé kí àwọn ìran tí ń bọ̀ kí ó lè mọ̀, àní àwọn ọmọ tí a ó bí, àwọn tí wọ́n ṣẹ̀ máa bí, ẹ jẹ́ kán mọ̀ tẹ́ bá ti bí wọn, ẹ máa sọ fún wọn nípa títóbi Ọlọ́run, ẹ máa sọ fún wọn nípa agbára Ọlọ́run, ẹ máa sọ fún wọn nípa iṣẹ́ àmì Ọlọ́run, ẹ máa fi ọ̀nà Ọlọ́run ẹ máa fi hàn wọ́n ọmọ náà láti kékeré. So fún àwọn ọmọ tí a ó bí yóò sì dìde tí yóò sì sọ fún àwọn ọmọ wọn, àwọn náà á tún sọ fún àwọn ọmọ wọn. Bá ṣe lè ṣe nìyẹn. Tá bá sọ fún àwọn ọmọ, táwọn ọmọ náà bá ní Jésù, tán mọ Ọlọ́run, táwọn náà bá bí wọ́n á tún sọ fún àwọn ọmọ wọn. Ṣùgbọ́n nígbà táwa ò bá sọ fún àwọn ọmọ, táwọn ọmọ gan lójú wa báyìí, ẹ má jẹ́ sọ nǹkan tí ò dá. Ọmọ tí ò bá tí ì mọ Jésù nísìn, nígbà tó bá bímọ ṣó mọ sọ fún ọmọ yìí pé Jésù kan wà níbì kan ni. So Asaph sọ pé ẹ má jẹ́ kírú ẹ ṣẹlẹ̀, ẹ sọ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ẹ sọ fún àwọn ọmọ tẹ́ bá bí, kéde jẹ́ káwọn náà mọ̀ pé àwọn ọmọ tẹ́yìn náà bá tún bí o, ẹ láti tún sọ nípa Ọlọ́run Ísírẹ́lì àti gbogbo nǹkan tó ṣe. Ní verse 7 ó ní kí wọn kí ó lè máa gbé ìrètí wọn lé Ọlọ́run, kán lè gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ni o, kí wọ́n lè mọ̀ pé kò sọ Ọlọ́run mìíràn níbì kankan. Ìdí ẹ̀ nìyẹn o, kó tó di pé wọ́n á lọ máa wá ìrànlọ́wọ́ lọ síbi tí ò yẹ kán wá ìrànlọ́wọ́ lọ. Látọmọdé ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n fẹ́ láyé yìí àti láyé tó ń bọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ni. Kí wọn kí ó má sì ṣe gbàgbé iṣẹ́ Ọlọ́run. Ìdí tẹ́ máa ṣe sọ fún wọn nìyẹn o, kán lè gbẹ́kẹ̀ wọn ìrètí wọn lé Ọlọ́run, kán má gbàgbé iṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n kí wọ́n máa pa òfin rẹ̀ mọ́, kí gbogbo àwọn ọmọ tẹ́ máa ṣàlàyé fún yìí kí wọ́n lè pa òfin Ọlọ́run mọ́. Ẹni tó bá mọ̀ nípa Ọlọ́run nìkan ló máa pa òfin rẹ̀ mọ́. Nígbà tí wọ́n bá mọ òfin, báwo ni wọ́n á ṣe pamọ́? Ṣèbí òfin téèyàn bá mọ̀ lèèyàn ń pamọ́. So pé aláti jẹ́ kí wọ́n mọ̀ pé òfin Ọlọ́run náà, Ọlọ́run alágbára ni ó ń ṣeṣẹ́ ìyanu o, ṣùgbọ́n ó lófin o. Téèyàn bá tẹ̀lé òfin yẹn, kò sí kankan tọ́lọ́run lè ṣe àfi tá bá tẹ̀lé òfin rẹ̀. Nígbà náà lèèyàn lè rí ọwọ́ agbára Ọlọ́run. Ní verse 8 ó wá sọ pé kí wọn kí ó má ṣe dàbí àwọn bàbá wọn. Ìdí tẹ́ máa fi sọ fún wọn náà ni pé ẹ má jẹ́ kán dàbí àwọn bàbá wọn o. Ìran alágídí ni wọ́n o, agídí wọn ó le, ìran alágídí ni wọ́n àti ọlọ̀tẹ̀, wọ́n ṣọ̀tẹ̀ sọ́lọ́run. Ìran tí kò fi ọkàn wọn lé òtítọ́, wọ́n fi ọkàn wọn lé òtítọ́ o. Àti ẹ̀mí ẹni tí kò bá Ọlọ́run dúró ṣinṣin, ẹ̀mí wọn ò bá Ọlọ́run kò bá dúró ṣinṣin. Tabadẹ̀ ìkà máa sọ wípé àwọn ará Ísírẹ́lì nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nínú onígbàgbọ́ ní ọkàn rẹ̀ ò bá Ọlọ́run dúró ṣinṣin o, ló ń fi ẹnu sọ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nínú ọkàn wọn ò dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run o. Nǹkan tí Asaph ń sọ ní verse 8 nìyẹn. Ó ní ẹ má jẹ́ kí àwọn ọmọ yìí, ẹ má jẹ́ kán ṣe bí àwọn bàbá wọn, àwọn ìran alágídí, àwọn ọlọ̀tẹ̀, ìran tí kò fi ọkàn wọn lé òtítọ́. Òtítọ́ jìnnà sí ọkàn, wọ́n kàn sọ lẹ́nu ni o. Wọ́n ní táìtù lẹ́nu ni o, nínú ọkàn wọ́n mọ ibi táwọn ń lọ. Ẹ ṣáà ṣe lè tẹ́fẹ́ ṣe tán, ibi táwọn ń lọ wọ́n mọ ibi táwọn ń lọ. Ṣé wọ́n wá dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run bẹ́ẹ̀ ni? Ní verse 9 ó wá sọ wípé àwọn ọmọ Éfrémù tí ó hámọ́ra ogun, ṣe mọ̀ àwọn ló pọ̀ jù, mo ti sọ fún wa níbẹ̀rẹ̀, àwọn gangan ló ní nǹkan ogun, àwọn ló ní hámọ́ra ogun. Ṣe mọ̀ tógun bá fẹ́ lọ ja ogun tó ráwọn ló pọ̀ jù, àwọn ló máa jáde. Wọ́n dẹ̀ ní wọ́n lówó, wọ́n ní gbogbo nǹkan, wọ́n ní nǹkan ogun, wọ́n ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n kí ni wọ́n ṣe? Wọ́n yí padà ní ọjọ́ ogun ni o. Nígbà tó tákòókò ogun tó yẹ kán lọ ja ogun, tọ́lọ́run fún wọn ní ìbùkún, tó fún wọn ní tó jẹ́ kán pọ̀ ní rẹpẹtẹ. Nígbà tọ́jọ́ ogun dé tó yẹ kán lọ ja ogun Ọlọ́run, kí ni wọ́n ṣe? Wọ́n yí padà ni. Kí la fẹ́ lọ jà fún Ọlọ́run yẹn fún gan-an? Ní ìdí ẹ̀
kò sí kò sí nǹkan tá a fẹ́ tá à ní. Ẹ jẹ́ lọ́mọ ṣé èyí tó kù, ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run, ẹ̀yin ní kẹ́ lọ́mọ ṣàwọn tó kù níbi tá a bá dé yìí, oore ọ̀fẹ́ ti tó. Ó ní Ephraim tó jẹ́ pé òun ló ní gbogbo nǹkan ogun tọ́lọ́run fún gbogbo nǹkan lọ́jọ́ ogun, kí ni Ephraim ṣe? Ephraim yí padà ni o. Ní verse 10 ó ní wọn kò pa májẹ̀mú Ọlọ́run mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, tó ní májẹ̀mú wà wípé lákòókò ogun wọn láti jáde láti lọ jà, ṣùgbọ́n Olúwa make sure wípé wọn ò kùnà ogun. Gbogbo wọn ni wọ́n sọ pé wọ́n láti lọ jà, ṣùgbọ́n Ephraim decide wípé ilé ìtajà ìjà yẹn ti tó gan àjàmọ́, ẹ̀rẹ̀ tó kù ẹ lọ máa jà. Ó ní wọn kò pa májẹ̀mú Ọlọ́run mọ́, wọ́n sì kọ̀ láti máa rìn nínú òfin rẹ̀. Pé ẹ sọ fáwọn ọmọ ìran tó ń bọ̀ ká má ṣe bẹ́ẹ̀, ká má ṣe irú ẹ̀. Verse 11 ó ní wọ́n sì gbàgbé iṣẹ́ rẹ̀ àti ohun ìyanu rẹ̀ tí ó ti fi hàn fún wọn. Gbogbo wọ́n ríṣẹ́ Ọlọ́run o, wọ́n gbàgbé gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe. Ẹrẹ́yàn míì sì nǹkan tó fẹ́ tọ́lọ́run ò tí ì ṣe yẹn ló máa Ọlọ́run yìí gan-an ṣó tiẹ̀ ń gbọ́ àdúrà, àgbàdúrà títí àwọn aláìgbàgbọ́ àwọn nǹkan tọ́lọ́run ṣe fún lọ́dún 3 sẹ́yìn ó ti gbàgbé o, ó ti gbàgbé nǹkan tó fẹ́ kọ́lọ́run ṣe ní kíákíá tọ́lọ́run ò tí ì ṣe yẹn, iye gangan ló máa sọ. So ẹni bẹ́ẹ̀ kò lè bú àwọn ará Ísírẹ́lì. So Asaph sọ pé wọ́n gbàgbé iṣẹ́ rẹ̀ àti ohun ìyanu rẹ̀ tí ó ti fi hàn fún wọn. Ní verse 12 ó ní ohun ìyanu tí ó ṣe níwájú àwọn bàbá wọn ní ilẹ̀ Íjíbítì. Gbogbo alamọṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe nílẹ̀ Íjíbítì fáwọn ọmọ Ísírẹ́lì. Àní ní ìgbẹ́ Sóánì, nínú ìgbẹ́ Sóánì ẹ rí àrà tọ́lọ́run dá nínú wilderness, nínú ijù nígbà tó ń kó wọn bọ̀ láti Íjíbítì. Gbogbo wa la mọ gbogbo iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe. Ní verse 13 ó ní ó pín òkun níyà, àmọ́ kó pín òkun pupa níyà, ó sì mú wọn làájá. Kì í ṣe pé ó kàn pín òkun níyà nìkan, ó dúró wájú, ó mú wọn la òkun yẹn, ó mú wọn làájá ni. Asaph sọ pé ṣe ló ṣe mọ̀ pé ńgbà tó la òkun yẹn, apá ọ̀tún àti apá òsì, Asaph sọ pé ó dúró bí ìgànná ni. Omi yẹn kàn ó di ìgànná ni because omi yẹn ò lè move, ó dúró pa ni. Nígbà táwọn bàbá wọn fi ń kọjá láàrin omi yẹn dúró bí ìgànná ni, ó dúró ni. Ní verse 14 ó ní lí ọ̀sán pẹ̀lú nígbà tó ń kó wọn bọ̀ nínú gbóni o, nínú wilderness lọ́sàn-án báyìí ó máa fi cloud, ó máa fi àwọ̀ sánmọ̀, ó máa fi ṣe bí dúdú kó lè kí oòrùn kó má bàa pa wọ́n, kó oòrùn kó má bàa affect wọn. Tó bá tún wá di alẹ́ á tún gbé pillar, á fi àwọ̀ sánmọ̀ á tún fi ṣe ìmọ́lẹ̀, pillar of light á tún gbé síwájú wọn lálẹ́ kán lè ríran. Nígbà tó ń kó wọn bọ̀ ni o, Ọlọ́run yìí ló ń ṣe bẹ́ẹ̀ o, wọn sọ kọ́bọ̀ fún o. Nígbà tó ń kó wọn bọ̀ àwọn bàbá wọn láti Íjíbítì wá sí ilẹ̀ ìlérí. Ní verse 15 ó ní ó sá àpáta lé aginjù ó sì fún wọn ní omi mímu lọ́pọ̀lọpọ̀ bí ẹni pé láti inú ibú wá. Ẹ mọ̀ bí omi tó wà láti inú ibú abundance bó ṣe pọ̀ tó. Nígbà tí tọ́tọ́ àkókò tó fẹ́ mu omi tán wá omi, níbi tán bá dé tí ò sómi, Olúwa dẹ̀ sán àpáta, ó sọ àpáta ó sọ di omi fún wọn. Omi dẹ̀ ń tú jáde láti inú àpáta tí wọ́n lè mú tán, bí ìgbà tí omi bá ń jáde láti ibú ni. Asaph rán wọn létí ni o. Ẹ lọ ka Númérì chapter 20 verse 11 ẹ máa rí. Numbers 20 verse 11. Ní verse 16 ó ní ó sì mú ìṣàn omi jáde wá láti inú àpáta, ó sì mú omi ṣàn síbẹ̀ bí odò ńlá. Omi àpáta tọ́lọ́run tó ní pé kí Mósè ìlú yẹn tómi dẹ̀ ń jáde, omi yẹn kàn ń ṣàn bí odò ńlá ni o. Kò sómi ń bẹ̀ ńgbà tán débẹ̀ o, wọ́n ń complain ni o, ṣùgbọ́n ńgbà tọ́lọ́run máa fi lu àpáta yìí, omi kàn jáde, wọ́n á mu títí àwọn ẹran wọn á mu, wọ́n á wẹ̀, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n á tún continue ìrìn àjò wọn. Ní verse 17 Asaph ní ṣùgbọ́n kí ni wọ́n ṣe? Lẹ́yìn tó ríṣẹ́ ìyanu, wọ́n ròkùn pupa tó pín sí méjì, wọ́n rómi tó jáde láti inú àpáta. Ní verse 17 kí ni wọ́n ṣe? Ó ní wọ́n sì tún ṣẹ̀ sí i. Níṣe ni wọ́n tún ṣẹ̀ sí Ọlọ́run tó ṣe irú ẹ̀. Ó ní ṣíṣọ̀tẹ̀ sí ọ̀gá ògo ní aginjù, wọ́n tún ṣọ̀tẹ̀ sí ọ̀gá ògo. Ọlọ́run tó mómi jáde láti inú àpáta, Ọlọ́run tó la ọ̀nà sínú òkun pupa,
wọ́n tún ṣọ̀tẹ̀ sí i, àmọye tó ń ṣọ̀tẹ̀ sí Ọlọ́run bá ṣe ń sọ̀rọ̀. Wọ́n ń ṣọ̀tẹ̀, wọ́n kàn wà ń bẹ̀ ní nǹkan míì ni wọ́n ń ṣe, ọkàn wọn jìnnà sí Ọlọ́run. Wọ́n dẹ̀ tún ṣọ̀tẹ̀ sí ọ̀gá ògo ní aginjù. Verse 18, ó ní wọ́n sì dán Ọlọ́run wò. Wọ́n dán Ọlọ́run wò ní ọkàn wọn. Nínú ọkàn wọn ni wọ́n dán Ọlọ́run wò ní o. Nǹkan tí wọ́n ń ṣe ni pé ní bíbèrè oúnjẹ fún ìfẹ́kúfẹ̀ẹ́ wọn. Ìfẹ́kúfẹ̀ẹ́ wọn ni wọ́n ń béèrè oúnjẹ fún o. Ọlọ́run sọ pé òun máa fún wa ní gbogbo nǹkan tá a nílò, kò sọ pé gbogbo nǹkan tá a fẹ́. I will supply all of your needs ni. Gbogbo nǹkan tẹ nílò láti lò, kì í ṣe gbogbo nǹkan tẹ fẹ́. Nǹkan tí mìíràn wà tá a fẹ́ tí kò dára fún wa, Ọlọ́run ò ní fúnyàn nínú nǹkan bẹ́ẹ̀. Gbogbo nǹkan tá a nílò, Ọlọ́run á fi fún wọn. So àwọn pípù nínú ọkàn wọn, wọ́n ń béèrè oúnjẹ fún ìfẹ́kúfẹ̀ẹ́ wọn ni. Ní verse 19, ẹ máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ o. Wọ́n sì ń sọ̀rọ̀ sí Ọlọ́run. Wọ́n ń wí pé Ọlọ́run hà lè tẹ tábìlì ní aginjù. Ẹ máa gbọ́ yẹ̀yẹ́ tí wọ́n ń sọ o. Wípé Ọlọ́run yìí ó lágbára, lóòótọ́ lànà sínú òkun pupa, lóòótọ́ momi jáde láti inú àpáta. Ká tiẹ̀ sọ pé Ọlọ́run yìí ó lágbára, ṣé ó wá possible kí Ọlọ́run yìí kó wá tẹ tábìlì sínú wilderness náà wà nínú ẹ̀yìn ṣá? Ẹni pé wọ́n fọlọ́run ṣe yẹ̀yẹ́ ni pé ṣé ó wá lè tẹ tábìlì, kó dẹ̀ gbé tábìlì, bá ṣe tábìlì oúnjẹ, kó gbé búrẹ́dì sí, kó dẹ̀ gbé ẹran sí. Pé lágbára ẹ̀ ṣó lè ṣerú ẹ̀ nínú aginjù? Can you imagine? Wọ́n límìtì Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n límìtì Ọlọ́run. Wọ́n sọ̀rọ̀ òdì, wọ́n sọ sí Ọlọ́run. Ní verse 20, wò ó lu àpáta. Àwọn ló ń sọ̀rọ̀ o. Wọ́n ní ṣèbí ó lu àpáta, omi sì tú jáde, ìṣàn omi sì kún púpọ̀. Ó hà lè fún ni lé àkàrà pẹ̀lú. Ṣé wá lè ṣe àkàrà pẹ̀lú? Lóòótọ́ àpáta wà ń bẹ̀, ó sá àpáta, omi jáde. Ṣé wá lè mú búrẹ́dì jáde nínú àpáta yẹn náà? Wípé ṣó lè mú búrẹ́dì jáde? Àbí ṣó lè mú ẹran? Kó mú ẹran jáde láti inú àpáta yẹn, ká má jókòó, ká má jẹ búrẹ́dì àtẹran? Wípé ṣó lè ṣe bẹ́ẹ̀? Ó wà ní Exodus 16, tó bá fẹ́ ka story ní Exodus 16 verse 3 and 4, ẹ máa rí ń bẹ̀. Torí àkókò wa, mi ní máa ka àwọn kìíní yẹn. So ní verse 21 ló wá sọ wípé nítorí náà Olúwa gbọ́ èyí. Ọlọ́run gbọ́ o. Gbogbo bó ṣe ń rojọ́ káàkiri wípé Ọlọ́run wa yìí ó lágbára lóòótọ́ o. Ó lànà inú òkun pupa. Ó mú omi jáde nínú àpáta. Ṣó wá lè mú búrẹ́dì, kó gbé búrẹ́dì wá àtẹran? Ká ló lè gbé búrẹ́dì àtẹran wá kó gbé síwájú wa? Ìyá mà dára o. Sẹ́mọ̀. Ọlọ́run dẹ̀ gbọ́. Inú bí Ọlọ́run torí pé wọ́n gba Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni iná ń ràn ní Jákọ́bù. Ọlọ́run ní bínú sí wa lórúkọ Jésù. Ọlọ́run ó máa ń pẹ́ kọ́ Ọlọ́run tó bínú, ṣùgbọ́n tọ́lọ́run bá ti bínú, rẹ́rẹ́ máa ń run ni o. Asaph sọ pé bẹ́ẹ̀ ni iná ń ràn ní Jákọ́bù, ìbínú sì ru ní Ísírẹ́lì. Ìbínú Ọlọ́run ó ru gidi ní Ísírẹ́lì. Ní verse 22, ó ní nítorí tí wọn kò gba Ọlọ́run gbọ́. Nǹkan tó ṣe ju Ọlọ́run nìyẹn o. Wípé wọn gba Ọlọ́run gbọ́, wọn kò sì gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run. Wọ́n mọ̀ pé Ọlọ́run lágbára lóòótọ́, bọ̀ wọn àgbẹ́kẹ̀lé. Ó mú omi jáde, agbọ́ yẹn, ó lànà agbọ́ yẹn. Tó bá lágbára gidi lóòótọ́ yẹ kó lè pèsè búrẹ́dì nínú igbó yìí. Ó dẹ̀ tún pèsè ẹran. Kì í ṣe pé wọ́n rí lè béèrè. Wọ́n fọlọ́run bí pé èèyàn fọlọ́run ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́ ṣe ń ṣe. Ká lọ́ gbàdúrà pé Olúwa lágbára, kò sí nǹkan tẹ́ ẹ̀ lè ṣe, ẹ fún wa ní búrẹ́dì, ẹ fún wa lẹ́ran. Ìyẹn yàtọ̀. Bọ̀ ilé bí yẹ̀yẹ́ ni, ṣó possible? Ṣó lè ṣe ṣá? Ṣèbó ló sọ pé òun lágbára. Ṣó possible kó dẹ̀ bu búrẹ́dì àtẹran, kó dẹ̀ fún wọn nínú igbó, kó dẹ̀ máa jẹ? Ní verse 23, ó ní ó pàṣẹ fún àwọn sánmọ̀ láti òkè wá, ó sì ṣí ilẹ̀kùn ọ̀run sílẹ̀. Nígbà tó Ọlọ́run gbọ́ nǹkan tó ń sọ, tí wọ́n rò pé kò possible, pé báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣe tó máa lè jẹ́ kí búrẹ́dì kó wà nínú igbó yẹn àti ẹran. Ọlọ́run dẹ̀ ṣí wíńdò ọ̀run. Ṣé mọ̀ pé ọ̀run táwọn wò ó ní ilẹ̀kùn? Ọlọ́run dẹ̀ ṣí ilẹ̀kùn ọ̀run, ó ṣí sílẹ̀. Nígbà tó ṣí sílẹ̀, ní verse 24 kí ló ṣe? Ó rọ̀jò mánà sílẹ̀ fún wọn ní jíjẹ. Ó rọ mánà látòkè ni. Kẹ̀kẹ́ bẹ́ẹ̀ fẹ́ jẹ búrẹ́dì ni. Ó yá, ó fún wọn ní ọkà ọ̀run pé oúnjẹ táwọn áńgẹ́lì ń jẹ, Ọlọ́run dẹ̀ ń dà sílẹ̀
búrẹ́dì tó bẹ́tà ju gbogbo búrẹ́dì tí wọ́n ń ṣe láyé ń bí mánà ọlọ́run dẹ̀ ń sọ kalẹ̀ látòkè ọ̀run. Wọ́n jẹ ó fẹ́ dí wọn nídìí, wọ́n dẹ̀ jẹ búrẹ́dì. Ní verse 25 ó ní ènìyàn jẹ oúnjẹ àwọn áńgẹ́lì, ó rán oúnjẹ yẹn ẹran meat, Yorùbá Bible ló pè lóúnjẹ ẹran ní verse 25 yẹn, ó rọ ẹran sí wọn ní àjẹyó. Ẹran yẹn quails Olúwa kó ó ní kátẹ́gùn ìjì kó kàn dé máa kó gbogbo quails tó wà. Ṣé wọ́n fẹ́ jẹ ẹran ni wọ́n dẹ̀ fẹ́ jẹ búrẹ́dì. So Olúwa wá rọ̀ ọ́ kalẹ̀, ó fẹ́ wọ imú wọn pàápàá, wọ́n jẹ́ débi pé ó fẹ́ wọ imú wọn níbi tó pọ̀ dé. Ṣé bẹ́ẹ̀ fẹ́ jẹ ẹran ni? Ní verse 26 ó ní ó mú afẹ́fẹ́ ìlà oòrùn, ó jẹ́ kó fẹ́ lé ọ̀run, àti nípa agbára rẹ̀ ó mú afẹ́fẹ́ gúúsù wá, ó wá rọ̀jò. Ní verse 27 afẹ́fẹ́ tó fẹ́ yẹn ó wá rọ̀jò ẹran sí wọn, ó rọ̀jò ẹran yẹn ó pọ̀ ní gidi, ó rọ̀jò ẹran sí wọn pẹ̀lú bí erùpẹ̀, ó rọ̀ bí erùpẹ̀ ilẹ̀ ni, ẹni bí yẹ̀pẹ̀ ṣe rí ilẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe rọ bó ṣe rọ ẹran náà nìyẹn, pé ṣé bẹ́ẹ̀ fẹ́ jẹ ẹran ni ẹ jẹ àsùn yìí. So ó rọ ẹran yẹn ó rọ̀ sílẹ̀, àti ẹyẹ àbíyẹ̀ bí ìyanrìn òkun. Ó tún sọ ẹyẹ pẹ̀lú, kì í ṣe ẹran nìkan, ó sọ àwọn ẹyẹ àbíyẹ̀, àwọn ẹyẹ yẹn ó sọ kalẹ̀ bí ìyanrìn òkun, bí ìyanrìn ṣe rí ní òkun yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe rọ̀, ó sọ kalẹ̀. Àwọn fúnra wọn gan ó kà wọ́n láyà pé kí leléyìí, wọ́n ti ṣe kí leléyìí. Ní verse 28 ó ló sì jẹ́ kí ó bọ́ sí àárín ibùdó wọn, yí àgọ́ wọn ká, gbogbo àgọ́ ibi tán wà níbùdó wọn, bẹ́ẹ̀ ló kún bẹ́ẹ̀. Iye tó má lè kó ni kán máa jẹ kán jẹ kó sú wọn. Ní verse 29 ó ní bẹ́ẹ̀ ni wọ́n jẹ, wọ́n sì yó jọjọ, wọ́n yó jù, wọ́n jẹ lájẹyó lóòótọ́, nítorí ó ti ìfẹ́ wọn fún wọn, ó fún wọn ní ìfẹ́ wọn, nǹkan tó ń fẹ́ náà nìyẹn, wọ́n fẹ́ jẹran ó dẹ̀ fún wọn. Bọ̀tẹ́ máa wò kan tó ṣẹlẹ̀ sí wọn o. Ní verse 30 ó ní wọn kò kúrò nínú ìfẹ́kùfẹ́ wọn nígbà tí oúnjẹ wọn sì wà ní ẹnu wọn, nítorí bí ó ṣe pọ̀ tó bọ́lọ́run ṣe dá sílẹ̀ yẹn, ṣe mọ̀ greed, bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ, bẹ́ẹ̀ ni wọ́n ń kó jẹ, bẹ́ẹ̀ ni wọ́n ń kó jẹ, bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ bẹ́ẹ̀ ni pé bí a kó má di pé ó máa dòru o, kó má di pé wọ́n àtún ní rí mọ́ láàárọ̀. So bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ ẹ lọ Numbers 11:33 ẹ lọ kà ń bẹ̀. Numbers 11:33 wọ́n jẹ́ ìfẹ́kùfẹ́, ṣe mọ̀ greed, wọ́n jẹ́. Kí ló wá ṣẹlẹ̀ ní verse 31? Ìbínú Ọlọ́run wá dé sórí wọn. Ọlọ́run tẹ́ sọ pé ṣó wá lè pèsè búrẹ́dì àbí ṣó lè pèsè ẹran, nígbà tó dẹ̀ ti fún yẹn dẹ̀ ti jẹ́ lájẹyó, ẹ ti jẹ́wọ́ ẹmú yín. Ìbínú Ọlọ́run wá dé sórí wọn. Olúwa pa àwọn tí ó sanra nínú wọn, àwọn tó sanra, àwọn oníjẹkújẹ nínú wọn yẹn, tẹ́nu wọn tó ń sọ ṣòroṣòro yẹn, Olúwa pa àwọn tí ó sanra nínú wọn, ó sì lu àwọn ọ̀dọ́mọkùnrin Ísírẹ́lì bolẹ̀. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn o. Téèyàn bá ti sọ ọ̀rọ̀ òdì, tẹ́ bá fẹ́ dán Ọlọ́run wò, ẹ má dán Ọlọ́run wò. Kò sí kankan tọ́lọ́run ò lè ṣe. Ọlọ́run ẹran ara òun lọ́lọ́run yìí o. Kò sí kankan tó ṣòro fọ́lọ́run yìí láti ṣe o. Ká tó continue, ẹ jẹ́ ń fi ọ̀rọ̀ Pastor Adébóyè kan sí. Ní convention Holy Ghost Congress tó ṣe parí yìí, wọ́n ní pé ńgbà táwọn di general overseer, táwọn èèyàn bá ti wá fún convention nígbà ẹ̀wọ̀n kúkú pọ̀, wọ́n ní bá bí 10,000 ní gbogbo wọn, 10,000 ní gbogbo wọn, pé tó tán bá ti ń bọ̀ àwọn á ní pé kó ń kálukú kán má gbóúnjẹ wá o, owó tán bá ti ní kán mú wá kán jọ kó owó yẹn papọ̀ kán fi sóúnjẹ fún gbogbo wọn, sódà tẹni tí ò ní á lè róúnjẹ jẹ. Ipe sọ àwọn á rí pé àwọn èèyàn yẹn ń kùn pé ilé tó wá ń jẹ sí kò yó àwọn, kó ní kálukú gbóúnjẹ wá, tó kálukú bá gbóúnjẹ wá, ká mọ àwọn tí ò dẹ̀ ní, àwọn tí ò bá dẹ̀ ní àdẹ̀mọ́ kan tá máa ṣe fún wọn, kéèyàn lè jẹ oúnjẹ kó lè yó. Pé àwọn wá sọ fún wọn, wọ́n kàn ń ṣeré ni o, àwọn wá sọ fún wọn pé ẹ má wọrí, pé láìpẹ́ Ọlọ́run tó fi mí ṣe bàbá fún yín,
olómo máa fún gbogbo yín ní oúnjẹ ní convention ẹ̀yìn ní ẹ̀sẹ̀ nílò àti mú owó yín wá mọ́ pọ́lọ́run pọ́wọ́n kàn sọ ṣeré ni o ìgbà táwọn dẹ̀ kúrò ń bẹ̀ tán gbàdúrà tán Ọlọ́run dẹ̀ wá sọ fún àwọn yìí pé ọmọ mi mo gbọ́ nǹkan tó sọ ó fẹ́ máa fún wọn lóúnjẹ lọ́dọọdún tó bá ti wá wọ́n sọ pé dáàdì lóòótọ́ ni but kò tí ì ṣe é sìn o pọ́lọ́run máa ṣe kò sí kan tọ́lọ́run ò lè ṣe pé ńgbà tásìkò yẹn bá tó àwọn máa ṣe pé pọ́lọ́run wá sọ fún àwọn yẹn pé ó yá lọ sọ fún wọn pé lọ́dún tó ń bọ̀ tán bá ti ń bọ̀ ká má mú owó kankan wá náà wá ní pé Ọlọ́run sọ pé lọ sọ fún wọn ipe lọ́dún tó ń bọ̀ sẹ́ẹ̀ ká má mú owó kankan ká má mú wá ká má bọ̀ wọ́n á jẹun Pásítọ̀ Adébóyè ní àwọn ò sọ fún wọn o pé ìgbàgbọ́ àwọn ò gbé o àwọn ò sọ pé àwọn ti rò pé oúnjẹ owó tó máa fi fún èèyàn 10,000 lóúnjẹ lẹ́ẹ̀kan náà níbo làwọn ti fẹ́ rí wọ́n lè ti resign kúrò iṣẹ́ Ọlọ́run nìkan ni wọ́n ń ṣe níbo lọ́n ti fẹ́ rí owó tó máa fi bọ́ wọn fọ́sẹ̀ kan níbo lọ́n ti fẹ́ rí pé àwọn ò yá sọ àwọn yá dákẹ́ pé ìgbàgbọ́ àwọn ò gbé wọ́n dẹ̀ sọ fún Ọlọ́run pé ìgbàgbọ́ àwọn ò gbé o I know you can do all things o ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn kò gbé ẹ jẹ́ ká ṣe máa bá lọ báyìí wọ́n ní pé nígbà tí wọ́n tún wá lọ gba àdúrà lẹ́ẹ̀kejì wọ́n ní àwọn ní Ọlọ́run tó sọ fún àwọn pé ṣé mo ní pé kò sọ fún wọn pé tán bá ti ń bọ̀ lọ́dún tó ń bọ̀ ká máa mú nǹkan kan wá pé wọ́n ní pé son you are about to lose a miracle ó fẹ́ sọ iṣẹ́ ìyanu kan mà ó fẹ́ sọ iṣẹ́ ìyanu nù nìyẹn o because tó o bá fẹnu ara ẹ sọ kò ní ṣẹlẹ̀ o láti sọ fún wọn pé tán bá ń bọ̀ lọ́dún tó ń bọ̀ ká máa mú owó wá ìwọ tó jẹ́ bàbá tó lọ fún ṣe bàbá fún wọn ìwọ ló máa fún gbogbo wọn lóúnjẹ nígbà tó lọ́run wá sọ pé àwọn fẹ́ lù sí mírèkù ìyẹn ló wá jẹ́ káwọn lọ pé àwọn ti sáré forí ara wọn rò pé wẹ́ táwọn bá lè ta mọ́tò wọn tán bá ta mọ́tò ìyàwó wọn owó yẹn á lè fún wọn lóúnjẹ lọ́jọ́ mẹ́ta after ọjọ́ mẹ́ta àwọn á sọ fún wọn pé Ọlọ́run ti bùkún fún yín tó ẹ máa lọ lé yín pé nǹkan tó ti wà lọ́kàn wọn nìyẹn pé òkè màá lọ sọ fún wọn pé àwọn á lè sọ fún wọn pé ẹ má wọrí ọdún tó ń bọ̀ ẹ má mú o wá pé gbogbo wọn sọ pé àmì yẹ̀yẹ́ ni pé gbogbo wọn sọ pé torí wọn mọ̀ pé kò sówó kankan ńlẹ̀ kò sí nǹkan kan wọ́n ní gbogbo wọn dẹ̀ lọ wọ́n ní bọ̀tọ̀ wọn fẹ́ ká mọ̀ wípé láti ìgbà yẹn láti ọdún yẹn títí dìgbà tí ó bá 1 million wá fún convention àti Holy Ghost Congress ẹni tó bá ń lọ redeem tán gbọ́ mi wá mọ̀ pé òótọ́ ni redeem ló ń bọ́ gbogbo èèyàn redeem ló kọ́kọ́ gba ife pé wọ́n fún èèyàn 1 million lóúnjẹ àwọn èèyàn ń lọ láti lọ wo má ṣe ń ṣe àwọn oúnjẹ yẹn ni títí di èní wọn kì í béèrè owó pé káwọn èèyàn dá owó gbogbo ẹ tó bá lọ fún convention àbí tán lọ fún Holy Ghost Congress ní redeem oúnjẹ ọ̀fẹ́ ni o wọ́n máa gé àwọn ẹran yẹn kí tó kúrò Nàìjíríà àwọn ẹran yẹn máa tóbi ni àwọn tó bá ń lọ sí redeem wọn á máa gbọ́ tí mò ń sọ báyìí wọ́n ní láti ìgbà yẹn títí di báyìí wọn ti bí anybody lówó láti fi bọ́ àwọn èèyàn Ọlọ́run ó dẹ̀ faithful ṣẹ́rí wọn bá dẹ̀ lù sí mírèkù nítorí pé kí ni nítorí àìgbàgbọ́ wọ́n límìtì Ọlọ́run Ísírẹ́lì nǹkan táwọn èèyàn yìí ń ṣe nìyẹn wọ́n límìtì Ọlọ́run àwọn ọ̀bọ̀ táwọn ò ṣe pẹ̀lú tiwọn àwọn sọ fọ́lọ́run pé Olúwa kì í ṣe pé mi ìgbà nígbà ìgbàgbọ́ mi ò kàn gbé ni àwọn ò ṣe but àwọn eléyìí wọ́n fọ́lọ́run ṣe yẹ̀yẹ́ ni pé rọ̀jò ló ṣe kìíní ṣé wá lè rọ búrẹ́dì kalẹ̀ bó ṣe kó rọ búrẹ́dì kó dẹ̀ ẹran pẹ̀lú ká lè mọ̀ pé lágbára lóòótọ́ èèyàn ò lè ṣe Ọlọ́run bẹ́ẹ̀ so verse 33 ó ní nítorí náà okay verse 32 bí ta dé nìyẹn ńgbà tí ìbínú Ọlọ́run dé sí orí wọn Olúwa pa àwọn tó sanra nínú wọn ó sì lu àwọn ọ̀dọ́mọkùnrin Ísírẹ́lì ó lù wọ́n bolẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ní verse 32 ó ní nínú gbogbo wọ̀nyí wọ́n ń ṣẹ̀ síwájú ni o ẹ máa rò pé ẹ̀rù máa bà wọ́n nígbà tí wọ́n rí ọwọ́ agbára Ọlọ́run bó ṣe dí pẹ̀lú wọn ẹ̀rù pé ẹ̀rù máa bà wọ́n ẹ̀rù ò bà wọ́n o ó ní síbẹ̀ oríṣi ni wọ́n kọ̀ǹtínú nínú ẹ̀ṣẹ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ léni nìyẹn wọ́n mọ ìpọ́lọ́run yìí pé ẹ̀ṣẹ̀ lóró ikú lè rí ẹ̀ṣẹ̀ nǹkan téèyàn bá gbìn èèyàn á ka dénú but mi ò dá wọn dúró láti má máa ṣiṣẹ́ ibi o kò dá wọn dúró so ó ní nínú gbogbo wọ̀nyí wọ́n ń ṣẹ̀ síwájú wọn kò sì gba iṣẹ́ ìyanu rẹ̀ gbọ́ kí lọ́lọ́run máa ṣe kò sí nǹkan kan tọ́lọ́run máa ṣe kọ́lọ́run kílẹ̀ tó pọ̀ àìkan burúkú nígbà tí ìdájọ́ Ọlọ́run bá dẹ̀ dé wọn ní dúró àti ṣàròyé wọn àti ẹ̀ní dúró àti lè ròyìn
wọn ò ní dúró. So ní verse 33 ó ní nítorí náà ni ó ṣe run ọjọ́ wọn lé àìsàn. Jésù Ọlọ́run ànírógun àìsàn, nítorí pé ẹ̀rù Ọlọ́run ò bà wọ́n, lẹ́yìn tó dẹ̀ yẹ kán kọ́gbọ́n pẹ̀lú àwọn ọmọ tó pa lára wọn, nítorí pé ẹ̀rù Ọlọ́run ò bà wọ́n. Ásáàfù nìkan tọ́lọ́run wá ṣe ni wípé ó run ọjọ́ wọn lé àìsàn, ó fa àìsàn ọkọ̀, ó run ọjọ́ wọn lé asán rádà, thank you ma, ó run ọjọ́ wọn lé asán àti ọdún wọn ní ìjìyà, wọ́n kú dànù ni nínú wàhálà, wọ́n kú dànù ni wàhálà tí wọ́n bọ́ nínú ẹ̀yìn ni pé ó fi òpin sí ọjọ́ ayé wọn tí ọdún orí wọn parí láìròtẹ́lẹ̀. Ìyẹn ò ní jẹ́ pé wá lórúkọ Jésù, ìyẹn ò ní jẹ́ pé wá lórúkọ Jésù. Ó sọ ayé wọn kan, ọjọ́ wọn kàn sọ di asán, useless. Kí láǹfààní wọn? Ayé tí ò bá ti sin Ọlọ́run, tí ò gba Ọlọ́run gbọ́ lóòótọ́, kí láǹfààní ẹ̀? Ọdún tí wọ́n lò wọ́n kàn fi jìyà ni, wọ́n kàn suffer for nothing ni. Thank you ma. Ní verse 34 ó wá sọ pé nígbà tí ó pa wọ́n, nígbà náà ni wọ́n wá ń wá kiri. Nígbà tó ṣẹ̀ wá ṣe ti verse 33 yìí, ṣé kò yẹ kán ti kọ́gbọ́n nígbà tó kọ́kọ́ pa àwọn tó sanra lára wọn? Ṣùgbọ́n nígbà tó wá di pé wọ́n wá rí pé ọjọ́ wọn ò tiẹ̀ wá ní, kò ní ìtumọ̀ mọ́, asán lásán ni, wọ́n kàn jẹ̀yà, wọ́n dẹ̀ ń kú dànù ni. Ní verse 34 wọ́n ṣẹ̀ wá yí padà sọ Ọlọ́run. Nígbà tí ó pa wọ́n, nígbà náà ni wọ́n wá ń wá Ọlọ́run kiri. Wọ́n sì padà, wọ́n wá ń béèrè Ọlọ́run lákòókò, wọ́n ṣẹ̀ wá ń béèrè Ọlọ́run, wọ́n ṣẹ̀ wá fẹ́ súnmọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ṣé ó dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ séyàn kéèyàn tó kọ́gbọ́n ni? Èèyàn lè fi tẹlòmíràn kọ́gbọ́n. A mọ̀ pé Ọlọ́run yìí, Ọlọ́run tó máa ń ṣèdájọ́ ni. Kò sí kankan téèyàn kankan lè mú ṣe tó lè mú jẹ. Àṣepamọ́ ló wà, àṣegbé ò sí. It's a matter of time, ó máa catch up. Nígbà tó wá rí yẹn, ẹ̀rù Ọlọ́run ṣẹ̀ wá bá wọn pé ṣé Ọlọ́run lè bínú bẹ́ẹ̀? Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá Ọlọ́run. Ẹ lè lọ kà Numbers 21 verse 7. Ní verse 35 ó ní wọ́n sì rántí pé Ọlọ́run ni àpáta wọn. Wọ́n ṣẹ̀ wá rántí ni o pé Ọlọ́run ni àpáta wọn àti Ọlọ́run ọ̀gá ògo, orí olùdáǹdè wọn. Wọ́n ṣẹ̀ wá rántí pé a ti ẹ̀ lólùdáǹdè kan. Ọlọ́run yìí ni ṣe mọ̀ nígbà tí ìyà dé sí wọn ní gidi, tí wọ́n mọ̀ pé ọjọ́ wọn ń lọ, wàhálà màlélé yìí ní kíákíá ni wọ́n ṣẹ̀ mọ̀ pé olùdáǹdè kan wà tó ń gbààyàn kalẹ̀ o. Ó wọn ní àpáta wà, ó wọn ní Ọlọ́run ọ̀gá ògo. Nígbà náà ni wọ́n ṣẹ̀ yí padà sí Ọlọ́run. Verse 36 wá sọ pé even though wọ́n yí padà sí Ọlọ́run, ẹnu wọn ni wọ́n fi yí padà sí Ọlọ́run o. Wọ́n fẹnu wọn, wọ́n fi ń pọ́n Ọlọ́run, wọ́n ń flatter lòyìnbó ń pè. Ṣùgbọ́n ẹnu wọn ni wọ́n fi ń pọ́n o. Wọ́n sì fi ahọ́n wọn ṣèké sí. Wọ́n fa ahọ́n ṣèké ni o. Wọ́n á dẹ̀ máa sọ wípé Lord Jesus, Jesus Ọlọ́run, Olúwa Ọlọ́run, God bless you, God say. Ṣùgbọ́n nínú wọn, ọkàn wọn jìnnà sí Ọlọ́run o. Verse 37 ó ní nítorí ọkàn wọn kò ṣe déédéé pẹ̀lú rẹ̀ o. Ẹnu ni wọ́n fi ń sọ o pé ní sí òrìṣà mọ́, Ọlọ́run la máa sìn. Gbogbo nǹkan tọ́lọ́run sọ pé ká mọ̀, ó la máa ṣe. Mo lọ ṣọ́ọ̀ṣì mo ń ṣe, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí Ọlọ́run o. Bẹ́ẹ̀ ni wọn kò sì dúró ṣinṣin ní májẹ̀mú rẹ̀ o. Wọn dúró ní májẹ̀mú Ọlọ́run. Ọlọ́run dẹ̀ rí ọkàn ló máa ń wò. So Ásáàfù sọ fún wọn ní pé ẹ jẹ́ kó mọ̀ wípé èèyàn ò lè fi ẹnu kó fi sin Ọlọ́run yìí. Ọlọ́run tó máa ń wo ọkàn ni o. Àti ẹnu àti ọkàn èèyàn máa fi dúró ṣinṣin nínú májẹ̀mú Ọlọ́run ni. Ní verse 38 ó wá sọ wípé ṣùgbọ́n òun ó kún fún ìyọ́nú. Ṣe mọ̀ pé aláàánú lọlọ́run, aláàánú ni, ó máa ń pẹ́ kọ́lọ́run tó bínú. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, á ti pa ọ̀pọ̀lọpọ̀ run. But Ọlọ́run máa ń ní sùúrù. Ìgbà tí wọ́n bá gungi kọjá ewé, ló máa ń tẹ bọ́tì wọn. But ó sì máa ń ní sùúrù fún wọn. Ó ní ṣùgbọ́n Ọlọ́run yìí ó kún fún ìyọ́nú. Ó fi ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ó dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, kò sì run wọ́n. Nítòótọ́ nígbà púpọ̀ ni ó yí ìbínú rẹ̀ padà, tí kò sì rú gbogbo
ìbínú rẹ̀ sókè. Aláàánú ni, aláàánú is a merciful God. Kò fẹ́ kéèyàn kankan ṣègbé, ìgbà tán bá gbà náà ni. Bá wọn sọ wọn nígbà wọn á máa ṣe orúkúkú bíi ti Fáráò. Tó bá dẹ̀ ti débẹ̀ yẹn kò sí nǹkan téèyàn lè ṣe mọ́, kò sí. Verse 39 ó ní nítorí tí ó rántí pé ní tọ́lọ́run kàn ṣe fi wọ́n sílẹ̀ tó ṣe ń wò wọ́n náà ni wípé èèyàn ṣáà ni wọ́n, èèyàn afẹ́fẹ́ tó ń kọjá lọ tí kò sì tún padà wá mọ́. Ẹ wò ó, tí n bá ti rántí Psalm 39 yìí, gbogbo nǹkan tá à ń lé tá à ń sọ pé mo fẹ́ dìgbà mo fẹ́ ṣe gbogbo ẹ̀ ó kàn máa ń sú mi ni pé ṣó wọ̀ ọ̀tí ẹ̀ ṣá. Ṣé gbọ́kàn tí Asaph sọ? Asaph ní Ọlọ́run kàn máa ń rò pé ènìyàn ṣáà ni wọ́n. Bí afẹ́fẹ́ ó fẹ́ èèyàn ó fi wé afẹ́fẹ́. Ṣé bàbá táfẹ́fẹ́ bá ti fẹ́ báyìí á dẹ̀ lọ kò lè tún padà mọ́. Kí wá là ń ṣe wàhálà fún? Kí wá ní èèyàn wá ṣe di ayé yìí mórí fún gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nígbà tó jẹ́ pé afẹ́fẹ́ lásán ni ọ́, afẹ́fẹ́ tó máa fẹ́ tó dẹ̀ máa lọ. Kí wá lè yàn kókó ká ó fẹ́ ṣe gbá wà balẹ̀ jẹ́ wà ṣe gbá wà lọ gbàgbà wà ṣe gbogbo ẹ̀ torí kíni afẹ́fẹ́ lásán ni ọ́, just afẹ́fẹ́ adẹ́fẹ́ lọ kó dẹ̀ tún padà mọ́, ìdájọ́ ló kù, case close. Verse 40 ó ní ìgbà mélòó ni wọ́n ṣọ̀tẹ̀ sí, àìmọye ìgbà tó ṣọ̀tẹ̀ sí Ọlọ́run nínú aginjù tí wọ́n sì ń bà á nínú jẹ́ nínú aṣálẹ̀. Àìmọye ìgbà tó ń ṣọ̀tẹ̀ sí Ọlọ́run tí wọ́n sì ń bà á nínú jẹ́. Kò sáyè àti sọ story nígbà tí Mósè lọ sórí kíní lọ bọ́ Ọlọ́run kó tó padà. Kí ni Aaron ti ṣe? Wọ́n ti gbógun ti Aaron títí tí wọ́n ní kó dá Ọlọ́run mìíràn fáwọn. Àwọn Ọlọ́run mìíràn wọ́n ti kó yẹtí wọn, wọ́n ti kó gbogbo nǹkan wọn sílẹ̀. Ó yá ṣe Ọlọ́run tó kó wa kúrò ní Egypt. Ó ní gbogbo àìmọye ìgbà ló ń ṣọ̀tẹ̀ sí Ọlọ́run yìí nínú aginjù tí wọ́n sì ń bà á nínú jẹ́ nínú aṣálẹ̀. Ní verse 41 ó ní wípé nítòótọ́ wọ́n yí padà wọ́n sì dán Ọlọ́run wò wọ́n sì ṣe àròpin ẹni mímọ́ Ísírẹ́lì. Ní Psalm 78 ní tèmi o verse 41 yìí ló ṣe pàtàkì jù. Ẹ má jẹ́ kí èèyàn límìtì Ọlọ́run. Kí ni límìtì Yorùbá? Ẹ má jẹ́ kí kéèyàn gé ọwọ́ Ọlọ́run kúrú. Ọlọ́run yìí Ọlọ́run ẹran ara ni, kò sí nǹkan tó ṣòro láti ṣe fọ́lọ́run yìí. Ẹ má jẹ́ ká ẹ́fà rò pé ọ̀nà wo ni mo fẹ́ gbélé ìgbà, kí lọ́lọ́run lè ṣe pa eléyìí. Ẹ má jẹ́ ká ẹ́fà rò, ẹ má jẹ́ ká límìtì Ọlọ́run. Nítòótọ́ àwọn èèyàn yìí wọ́n yí padà o. Even though wọ́n rí iṣẹ́ ìyanu Ọlọ́run, wọ́n rí agbára Ọlọ́run, ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n yí padà wọ́n sì dán Ọlọ́run wò. Wọ́n dán Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run tó kó wọn jáde kúrò ní oko ẹrú. Tí bàbá wọn fi rí 40 years táṣọ wọn ò gbó tí bàtà wọn ò dẹ̀ fàya. Wọ́n dán Ọlọ́run náà wò wọ́n sì ṣe àròpin ẹni mímọ́ Ísírẹ́lì. Ní verse 42 wọn kò rántí iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ́, wọ́n ti gbàgbé gbogbo iṣẹ́ tọ́lọ́run ṣe tàbí ọjọ́ òní tí ó gbà wọ́n lọ́wọ́ ọ̀tá wọn. Nígbà táwọn ọ̀tá fẹ́ pa wọ́n run tó jẹ́ pé Ọlọ́run yìí ló gbà wọ́n lọ́wọ́ ọ̀tá, wọ́n ti gbàgbé, wọ́n gbàgbé pátápátá. Verse 43 ó ní bí ó ti ṣe iṣẹ́ àmì rẹ̀ ní Íjíbítì, gbogbo iṣẹ́ àmì tọ́lọ́run ṣe wọ́n ti gbàgbé, àti iṣẹ́ ìyanu rẹ̀ tó ṣe nínú ìgbẹ́ Ṣóánì wọ́n ti gbàgbé gbogbo rẹ̀. Verse 44 ó ní tí ó sì sọ odò omi wọn di ẹ̀jẹ̀. Ṣé mọ̀ pé ó dì pẹ̀lú àwọn ará Íjíbítì? Àwọn ará Fáráò fẹ́ kí wọ́n lọ, Fáráò fẹ́ kán lọ pé kán máa ṣẹrú ni títí. Ẹnikẹ́ni tó bá ti lóun fi èèyàn sínú ipò ẹrú bọ́lọ́run ṣe máa ń pa wọ́n rẹ́ nìyẹn. Ọlọ́run máa ń dì pẹ̀lú wọn ni. Tó bá sọ pé ó fọmọ Ọlọ́run sínú oko ẹrú àbò fọmọ Ọlọ́run nítorí pé kò gbọ́ kò mọ̀kan ó lọ fi sínú oko ẹrú. Máa gbọ́ verse 44 to 49 o. Bọ́lọ́run ṣe máa ń dì pẹ̀lú àwọn tó máa ń ṣe irú ẹ̀. Ó ní tí Ọlọ́run sì sọ omi wọn ó sọ di ẹ̀jẹ̀, odò wọn tó ti ń pọn omi Olúwa sọ di ẹ̀jẹ̀, àti omi ṣíṣàn wọn tí wọn kò fi lè mú. Gbogbo omi tó wà ní Íjíbítì
Olúwa sọ di ẹ̀jẹ̀ tó bá fẹ́ lọ mú kán lọ máa mu ẹ̀jẹ̀ nígbà náà. Verse 45, ó rán eṣinṣin sínú wọn tí ó jẹ wọ́n àti ọ̀pọ̀lọpọ̀ ó kàn dá sí gbogbo Egypt ni. Ó dá sí gbogbo Egypt ni o. Verse 46, ó fi èso ilẹ̀ wọn ó fún kòkòrò, àwọn kòkòrò tó máa ń jẹ èso wọn yẹn o Olúwa wá dá kòkòrò ó dá síbẹ̀, jẹwéjẹwé kó jẹ gbogbo kòkòrò wọn àti iṣẹ́ wọn fún eṣú. Àwọn eṣú wá ṣí gbogbo iṣẹ́ tó ti ṣe sóko wọn, gbogbo nǹkan wọn bàjẹ́, wọn bà gbogbo ẹ̀jẹ̀ pátápátá. Ní verse 47, ó fi yìnyín snow ó fi yìnyín ó fi pa àjàrà wọn, ọgbà àjàrà tó ń gbin gbogbo igi wọn sí, ó fi yìnyín ó fi pa gbogbo ẹ̀. Ó sì fi yìnyín ńlá pa igi síkámọ̀ wọn, igi síkámọ̀ wọn tí wọ́n ti máa mú àwọn nǹkan tó máa tà, tó máa tap, tó máa ṣe. Olúwa fi yìnyín ó fi pa gbogbo igi náà. That's God o. Àní rí ìbínú Ọlọ́run lórúkọ Jésù o. Verse 48, ó ní ó fi ohun ọ̀sìn wọn pẹ̀lú fún yìnyín. Snow, yìnyín ló pa gbogbo ohun ọ̀sìn wọn àti agbo ẹran wọn fún mọ̀nàmọ́ná àkàndẹ̀ ṣẹ́ wáì, á dẹ̀ pa gbogbo àwọn ẹran wọn, á pa wọ́n dànù. Ní verse 49, ó mú kíkorò ìbínú rẹ̀ ó mú wá sí wọn lára, ìrunú àti ìkáàánú àti ìpọ́njú nípa rírán áńgẹ́lì ibi sínú wọn. Kì í ṣe pé ó pa gbogbo nǹkan wọn nìkan o, ó tún wá gbé áńgẹ́lì apanirun dìde, ó gbé jáde. Exodus 4:22 and 23, ó ní fọmọ mi sílẹ̀, jẹ́ kọ́mọ mi lọ. Tó o bá jẹ́ kọ́mọ mi lọ, máa pa ọmọkùnrin ẹ, máa pa àkọ́bí ẹ o. Bí a ò lọ́mọ ọkùnrin tó bá jóbi, máa pa àkọ́bí ẹ. Tó bá fọmọ mi sínú ìdè, tó bá fọmọ mi sílẹ̀, Ísírẹ́lì ọmọ mi ni o, àkọ́bí mi ní Ísírẹ́lì Fáráò. Jẹ́ kọ́mọ mi lọ. Tó o bá jẹ́ kọ́mọ mi lọ, máa pa ọmọkùnrin ẹ, máa pa àkọ́bí ẹ o. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ó wá rán áńgẹ́lì apanirun sí wọn kán lọ pa àkọ́bí wọn gbogbo lóru ọjọ́ kan. Ọjọ́ kejì Fáráò ní kán máa lọ. Kí ló kù mọ́? Gbogbo nǹkan wọn ti parẹ́. Ẹni tí Ọlọ́run bá bájà, ta ló fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run? Verse 50, ó ní ó ṣínà sílẹ̀ fún ìbínú rẹ̀. Kò dá ọkàn wọn sí lọ́wọ́ ikú, ṣùgbọ́n ó fi ẹ̀mí wọn fún àjàkálẹ̀ àrùn. Àwọn èèyàn tó wà ń bẹ̀ gan pàápàá fúnra wọn, ó wà àjàkálẹ̀ àrùn. Wọ́n ló sọ pé àrùn Egypt olóhùn ò ní jẹ́ kó ṣe wá. Gbogbo àwọn àrùn yẹn ó dá sí Egypt ní àwọn ọ̀tá ló ń fi bá jà. Olóṣèlú sọ pé òun ò ní jẹ́ kó ṣe wá, pé àrùn Egypt ò lè ṣe àwa nítorí ọmọ òun gbà wá. Àwọn ọ̀tá òun ló máa ń da àwọn àrùn yẹn, ló máa ń dá lò. Verse 51, ó ní ó sì kọlù gbogbo àwọn àkọ́bí wọn ní Egypt, olórí agbára wọn nínú àgọ́ Ham. 52, ṣùgbọ́n ó mú, kí ló wá ṣe fún àwọn èèyàn rẹ̀? Wo bó ṣe ó ti dì pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀tàn o ní verse 51. Nígbà tó bá dé verse 52, ṣùgbọ́n ó mú àwọn ènìyàn tirẹ̀ lọ bí àgùntàn. Ṣé bàbá àgùntàn ṣe máa ń rọra rìn jẹ́jẹ́? Olùṣọ́ àgùntàn wa ó dẹ̀ rọra wà níwájú wa, ó dẹ̀ rọra ń kó àwọn àgùntàn tirẹ̀, ó dẹ̀ rọra ń kó wọn lọ. Ó sì ṣe ìtọ́jú wọn ní ijù bí agbo ẹran. Bí olùṣọ́ àgùntàn ṣe máa ń tọ́jú àwọn àgùntàn rẹ̀, bẹ́ẹ̀ ló ṣe kó Ísírẹ́lì jáde. Ó dẹ̀ tọ́jú wọn. Wọ́n ń womi ni ó ń fún wọn, wọ́n fún oúnjẹ ni ó ń fún wọn, ó daṣọ bò wọ́n, lọ́sàn-án kò jẹ́ kó òòrùn pa wọ́n, lálẹ́ àtàn mọ́lẹ̀ sílẹ̀ fún wọn láti máa kọjá lóru so that kò ní sí pé ó dúdú. Ní verse 53, ó ní ó sì ṣe amọ̀nà wọn lé àlàáfíà, bẹ́ẹ̀ ni wọn kò sí bẹ̀rù kankan fún wọn, torí wọ́n mọ̀ pé ó wà pẹ̀lú wọn àti lọ́sàn-án àti lóru. Ṣùgbọ́n òkun bo àwọn ọ̀tá wọn mọ́lẹ̀. Nígbà tó ń kó wọn bọ̀, tó tún kó wọn kúrò nínú òkun pupa, tí Fáráò tún rò wípé àwọn èèyàn yìí mà lọ lóòótọ́ mà léléyìí, òun ò ní jẹ́ ká lọ. Òun àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n tún sátẹ̀lé wọn. Kí lọ́lọ́run wá ṣe? Ó jẹ́ kó kún bò wọ́n, ó ṣèlérí ìparun fún gbogbo wọn ni, ó finish wọn. Ní verse 54, ó sì mú wọn wá sí etí ibi mímọ́ rẹ̀, àní sí òkè yìí tí ọwọ́ ọ̀tún rẹ̀ ti rà.
ó mú wọn wá sí promised land, ilẹ̀ ìlérí ni o. Àwọn tó ń gbébẹ̀, àwọn kèfèrí tó ń gbébẹ̀ tẹ́lẹ̀ tó ń fi ọmọ wọn tó fi ń bọ òrìṣà, ó lé wọn kúrò lórí ilẹ̀ yẹn ni. Ó gba ilẹ̀ yẹn, ilẹ̀ tó ń ṣàn àti fún wàrà àti fún oyin, ó fi fún àwọn èèyàn rẹ̀. Verse 55, ó ti àwọn kèfèrí jáde pẹ̀lú kúrò níwájú wọn, ó sì fi títa okùn pinlẹ̀ fún wọn, ó fi pín ilẹ̀, ó fi pín fún wọn. Ilẹ̀ ìlérí yẹn ó fún wọn tribe, ẹ̀yà kọ̀ọ̀kan. Olúwa dẹ̀ ní kán pín ilẹ̀, kán pín fún gbogbo wọn ní ilẹ̀ ìní. Ó sì mú àwọn ẹ̀yà Ísírẹ́lì jókòó nínú àgọ́ wọn, ó fi wọ́n lọ́kàn balẹ̀. Ilẹ̀ tí wọ́n ṣeṣẹ́ fún, wọ́n rà á o, lọ́fẹ̀ẹ́ lọ́lọ́run fi fún wọn o. Ó ti ní ọgbà àjàrà ti wà ń bẹ̀, oúnjẹ gbogbo nǹkan ti wà ń bẹ̀. Torí Olúwa lé àwọn ọ̀tá rẹ̀ kúrò ń bẹ̀ ni ó dẹ̀ fi fún wọn. Ní verse 56, kí ni wọ́n ṣe? Wọ́n tún wá dán Ọlọ́run náà o. Ní verse 56, ó ní ṣùgbọ́n wọ́n dán an wò, wọ́n sì ṣọ̀tẹ̀ sí Ọlọ́run ọ̀gá ògo, wọn kò sì pa ẹ̀rí rẹ̀ mọ́. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà nìyẹn, wọ́n pa ẹ̀rí rẹ̀ mọ́. Olùsí sọ pé àwọn alágídí ọkàn ni wọ́n. Verse 57, ó ní ṣùgbọ́n wọ́n yí padà náà ni, wọ́n yí padà, wọ́n ṣe aláìṣòótọ́ bí àwọn bàbá wọn, wọ́n ṣe aláìṣòótọ́, wọ́n sì pẹ̀yìndà sí apá kan bí ọrùn ẹ̀tàn, wọn kò sí wọn gbẹ́kẹ̀lé Ọlọ́run náà ni. Unfaithful, they were so unfaithful to God. Nǹkan tó dẹ̀ kò dẹ̀ sí nǹkan tó máa ń dùn Ọlọ́run ju wípé kéèyàn wá Ọlọ́run mìíràn lọ lẹ́yìn Ọlọ́run, nítorí ó sọ pé for I am a jealous God. Ọlọ́run owú òun ni mí, Ọlọ́run owú ni mí. Ẹ máa gbọ́ ní verse 58, nǹkan tí Ásáfù sọ pé wọ́n ṣe o. Ó ní nítorí tí wọ́n fi ibi gíga wọn nì bí Ọlọ́run nínú. Àwọn ibi gíga yẹn, àwọn ibi tó òrìṣà ni, àwọn ibi tó ń gbé òrìṣà sí, ibẹ̀ náà pè ní àwọn ibi gíga. Wọ́n sin ère fífín, ọwọ́ wọn náà fi ṣe ère náà o. Àwọn fúnra wọn ló kírètì ẹ̀ o, àwọn ló dá o. Wọ́n lè foríbalẹ̀ fún nǹkan tó fi jẹ́ kí inú bí Ọlọ́run nìyẹn, inú wa bí Ọlọ́run. Ásáfù rán wọn létí gbogbo ẹ̀ ní o. Ní verse 59, ó ní nígbà tí Ọlọ́run gbọ́ èyí, Ọlọ́run bínú, ó sì kórìíra Ísírẹ́lì gidigidi. Ẹ̀bẹ̀ kí wọ́n ti ń ṣọ̀tẹ̀, wọ́n ti ń dán Ọlọ́run wò, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀. Ọlọ́run dẹ̀ ó ń dì pẹ̀lú wọn díẹ̀díẹ̀, ó ṣe ìdáríjì wọn. Ṣùgbọ́n nígbà téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ pé mò ń wá ràn lọ́wọ́ lọ sí ibi tọ́lọ́run ò sí, ẹni yẹn ti finish nìyẹn. Ọlọ́run owú lọ́lọ́run. Kò sọ́kùnrin tó lè fẹ́ ìyàwó tó fẹ́ràn ìyàwó ẹ̀ gidi tó ṣe gbogbo nǹkan fún, kíyàwó yẹn kó wá lọ máa yan àlè ta. Ṣé irú ọkùnrin yẹn ṣó lè dùn sóbìnrin yẹn mọ́? Nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi tẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Verse 59, nígbà tí Ọlọ́run gbọ́ èyí, ó bínú, ó sì kórìíra Ísírẹ́lì gidigidi. Ní verse 60, ó ní bẹ́ẹ̀ ni ó kọ àgọ́ Ṣílò sílẹ̀, àgọ́ rẹ̀ níbi tọ́lọ́run gbé tabernacle ẹ̀ sí, tí presence ẹ̀ wà ní Síónì ni. Ọlọ́run ò ní fi Síónì tiwa sílẹ̀ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni ó kọ àgọ́ Ṣílò, ó kọ̀ sílẹ̀. Presence Ọlọ́run depart kúrò bẹ́ẹ̀, ó kúrò. Àgọ́ tí ó pa nínú àwọn ènìyàn rẹ̀, níbi tó tẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé òkè ibi tọ́lọ́run wà lélẹ̀, tabernacle ẹ̀, ẹ̀mí Ọlọ́run dẹ̀ depart kúrò bẹ́ẹ̀. Torí Ọlọ́run kò lè dúró, agbèrè yẹn Ọlọ́run ò lè ṣe mọ̀, Ọlọ́run ò lè stand there. Verse 61, ó fi àwọn ènìyàn rẹ̀ fún idà pẹ̀lú. Punishment tó wà ń bẹ̀ yẹn o. Oní Ásáfù ń sọ fún wọn wípé wọ́n sọ pé ká má ṣe nǹkan yẹn, ṣùgbọ́n nígbà tán bá ṣe ẹ̀san wà, ó níyà o, ó níyà. Wọn ò lè ṣe kọ́dẹ̀mú jẹ o, kò possible, ó níyà. Nǹkan tó ṣe fún wọn verse 61 ni wípé ó fi àwọn èèyàn rẹ̀ fún idà pẹ̀lú, ó sì bínú sí ilẹ̀ ìní rẹ̀. So ọ̀tá tó bá dé tó wá bá wọn jagun, wọ́n kàn pa wọ́n bí ìṣeré ni. Torí Ọlọ́run ò sí bẹ́ẹ̀ mọ́. Agbára wọn náà wá fi ń jagun. Ẹ̀mí Ọlọ́run kúrò láàrin wọn. Ní
verse 62 ó fi àwọn ènìyàn rẹ̀ fún idà rẹ̀ pẹ̀lú, ó sì bínú sí ilẹ̀ ìní rẹ̀. Jeremiah 12 verse 7. Jeremiah 12 verse 7 ó ní èmi ti kọ̀ ilé mi sílẹ̀, mo ti fi ogún mi sílẹ̀, mo ti fi olùfẹ́ ọ̀wọ́n ọkàn mi lé ọ̀tá rẹ̀ lọ́wọ́. Olúwa ò ní fi wá lé ọ̀tá wa lọ́wọ́ lórúkọ Jésù. Àwọn olùfẹ́ ọkàn Ọlọ́run ni o, ṣe mọ̀, àwọn tọ́lọ́run fẹ́ràn ni o, Ísírẹ́lì tọ́lọ́run fẹ́ràn ní gidi. Ọlọ́run wá sọ pé òun fi wọ́n sílẹ̀, ilé tó ń gbé láàrin wọn tabernákù yẹn òun kúrò ńbẹ̀. Àwọn tó jẹ́ àwọn ogún àwọn Olúwa lòun fi wọ́n sílẹ̀ pátápátá. Àwọn olùfẹ́ ọkàn òun lòun fi wọ́n sílẹ̀. Òun fi wọ́n lé àwọn ọ̀tá lọ́wọ́ kọ́tá máa ṣe wọ́n bó ṣe wù wọ́n. Verse 63 ó ní iná run àwọn ọ̀dọ́mọkùnrin wọn, iná ló run àwọn ọ̀dọ́mọkùnrin wọn, a kò sì fi mo ń gbọ́rọ̀ ni, a kò sì fi orin sin àwọn wúńdíá wọn ní ìyàwó. Nígbà tí iná ti run àwọn ọ̀dọ́mọkùnrin wọn, àwọn obìnrin wọn náà ta ló fẹ́ fẹ́, kò sí mọ́ ṣe wọn lè fún wọn fún ìyàwó. Kò sẹ́ni tó ń kọrin ìgbéyàwó là ń gbé o, kò sí gbogbo ìyẹn mọ́, nítorí pé iná run àwọn ọ̀dọ́mọkùnrin wọn, àwọn wúńdíá wọn lè lọ́kọ. Ní verse 64 àwọn àlùfáà wọn pàápàá wọ́n tójú idà ṣubú ni o. Àwọn àlùfáà wọ́n tójú idà ṣubú torí wọ́n ti gba ère, wọ́n ti gbà láyè, wọ́n ti gba gbogbo nǹkan tọ́lọ́run ò fẹ́, wọ́n ti gbà láyè. Nítorí náà àwọn gan tí ojú idà ni wọ́n ṣe ṣubú. Àwọn opó wọn pàápàá wọn kò sì pohùn réré, wọn tí ẹ̀ lè ráyè ṣe ọ̀fọ̀ àwọn ọkọ wọn mọ́, kò sóore ọ̀fẹ́, gbogbo nǹkan wá le kókókókókó. Àfọwọ́fà wọn ni o, àfọwọ́fà wọn ni o. Verse 65 ó ní nígbà náà ni Olúwa jí bí ẹni pé lójú oorun, àti bí alágbára tí ó ń kọ̀ nítorí ọtí wáìnì. Èkì ṣàlàyé nǹkan tí yẹn mí. Verse 65 yẹn ó sọ pé ó dàbí ẹni pé ṣe mọ̀ pé ẹni tó bá lọ mu ọtí ó máa ń fún wọn lágbára ni, nǹkan tó ń fẹ́ ṣe tẹ́lẹ̀ wọ́n á lè lágbára láti ṣe. Ó lọ́lọ́run kàn jí, ó jí bí ẹni pé lójú oorun, bí ẹni tó sùn tó kàn jí, tí ọtí tó ti mú yẹn tó wá fún lágbára, tó fún ní agbára gidi láti lè fi dí pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí. Ní verse 66 ó ní ó sì kọlu àwọn ọ̀tá rẹ̀ lẹ́yìn. Àwọn ọ̀tá ìta kọ́ leléyìí o, àwọn ọ̀tá àwọn tó sọ pé àwọn ènìyàn ń tẹ́lẹ̀, tó sọ pé olùfẹ́ ọkàn òun, ṣùgbọ́n tí wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run, tí wọ́n wá Ọlọ́run mìíràn, àwọn ni Ọlọ́run sọ pé ọ̀tá òun o. Àwọn yẹn ló ń rí fáàsì, kì í ṣe ọ̀tá ìta. Ó ní ó sì kọlu àwọn ọ̀tá rẹ̀ lẹ́yìn, ó sì sọ wọ́n di ẹ̀gàn títí ayé. Olúwa ò ní sọ wá di ẹni ẹ̀gàn lórúkọ Jésù o. Ìyẹn ni pé ó kó ìtìjú ayérayé ó kó bò wọ́n. Nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn. Ṣèbí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe Ọlọ́run mìíràn ni. Tó bá ti ń ṣe bẹ́ẹ̀, ìtìjú Olúwa máa ń yẹ kí n fẹnu mi sọ nǹkan tí ó ṣe. Verse 67 ó ní pẹ̀lúpẹ̀lú ó kọ àgọ́ Jósẹ́fù sílẹ̀, kò sì yan ẹ̀yà Éfrémù parẹ́ ni o. Gbogbo ẹ̀yà Éfrémù 10 tribes imagine má ṣe pọ̀ tó 12 tribes, ẹ̀yà 12 ní Ísírẹ́lì. Àwọn yẹn lẹ̀yà 10 o, gbogbo àwọn tó tọ́jọ dì mọ́ra wọn tí gbogbo wọn wá kúkú di Éfrémù, wọ́n parẹ́ ni o. Títí di èní wọn rí ibi tán lọ lórí nínú ìtàn o. Ọ̀tá wá á pa lára wọn, ọ̀tá wá wọ́n á mú lára wọn lọ máa ṣe ẹrú. Bọ́n ṣe parẹ́ nìyẹn, kò sẹ́ni tó mọ ìlú tó kó lára wọn lọ, kò sẹ́ni tó mọ tribe méjì, Judah àti Benjamin, tí wọ́n yapa, tí wọ́n sọ pé àwọn ò sin Ọlọ́run àjòjì, àwọn ò ṣe gbogbo nǹkan yẹn, àwọn fẹ́ dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run, àwọn yẹn lọ́lọ́run wá fi sílẹ̀. Ní verse 68 ó ní ṣùgbọ́n Ọlọ́run yan ẹ̀yà Judah, òkè Síónì tí ó fẹ́. Olúwa wá nígbà tó ti separate, Olúwa ìmí Ọlọ́run ó padà sínú Síónì. Judah àti Benjamin àwọn ni wọ́n wá, àwọn náà wá ń jẹ́ Ísírẹ́lì, àwọn yẹn ti parẹ́ pátápátá.
nǹkan tí Ásáàfù sọ fún wọn nìyẹn pé tó bá ti kẹ̀yìn sí Ọlọ́run ó máa ń parẹ́ ni o, ẹ kọ́gbọ́n látara Éfrémù o, ẹ sọ fún àwọn ọmọ yín irú àṣìṣe táwọn yẹn ṣe káwọn ọmọ tó ń bọ̀ ká má ṣe irú ẹ̀. Ní verse 69 ó ní ó sì kọ́ ibi mímọ́ rẹ̀ bí òkè ọ̀run bí ilẹ̀ tí ó fi ìdí rẹ̀ múlẹ̀, ó fi ibi mímọ́ rẹ̀ ó kọ́, ó dẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ sí Júdà. Ó jẹ́ kí Ọlọ́run mú padà, ó dúró gidi ní Júdà ní títí láéláé ni o. Ẹ dẹ̀ mọ̀ pé Jésù Kristi láti Júdà ló ti wá, ó fi ìdí rẹ̀ ó fi múlẹ̀ láéláé tí kò sì lè yẹ̀. Ní verse 70 ó wá sọ wípé ó sì yan Dávìdì ìránṣẹ́ rẹ̀, ó sì mú un kúrò láti inú agbo àgùntàn wá. Ṣé ẹ mọ̀ pé láti inú agbo àgùntàn ló ti mú Dávìdì wá? Ṣé pé darandaran ni Dávìdì, ọmọ darandaran ni. Ó mú Dávìdì ó mú jáde láti inú agbo àgùntàn rẹ̀ wá láti máa tọ́ àwọn àgùntàn lẹ́yìn tí ó tóbi fún oyún. Ó mú un láti máa bọ́ Jákọ́bù ènìyàn rẹ̀ àti Ísírẹ́lì ilẹ̀ ìní rẹ̀. Ó wá fi Dávìdì ó wá fi ṣe olùṣọ́ àgùntàn fún àwọn ará Ísírẹ́lì láti máa jẹ́ aṣáájú fún wọn, láti mú wọn mọ ọ̀nà Ọlọ́run, láti dèdè kán lè dúró. Òun ló wá ń bọ́ àwọn ará Jákọ́bù. Ó làwọn ìyá wa ṣe ń sọ láàárọ̀ wípé Ọlọ́run sọ, Jésù sọ pé tó bá fẹ́ràn mi feed àwọn èèyàn mi. Iṣẹ́ tọ́lọ́run gbélé Dávìdì tó gbé lọ́wọ́ nìyẹn, wípé Dávìdì ìwọ ni kó lọ máa ṣe olùṣọ́ àgùntàn Jákọ́bù àwọn ènìyàn mi. Alábòjútó ló ń jẹ́ bẹ́ẹ̀, alábòjútó Ísírẹ́lì. Ní verse 72 ó wá sọ wípé bẹ́ẹ̀ ni ó bọ́ wọn gẹ́gẹ́ bí ìwà títọ́ inú rẹ̀. Dávìdì dẹ̀ make sure wípé àwọn èèyàn yẹn lóòótọ́ nínú ìwà Ọlọ́run, ìwà títọ́ Ọlọ́run òun Dávìdì òun ló fi ń bọ́ wọn. Ó sì fi ọgbọ́n ọwọ́ rẹ̀ ó fi ṣe amọ̀nà wọn. Ẹ sì mọ̀ pé èyí tá à ń sọ bí yìí sìn Jésù Kristi ni. Lóòótọ́ Dávìdì lọ́lọ́run fi ṣe alábòjútó. Dávìdì ló dúró gẹ́gẹ́ bí aṣojú àwọn èèyàn Ọlọ́run. Òun ló ń kọ́ wọn ní ọ̀nà Ọlọ́run. Òun ló ń jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan báyìí lọ́lọ́run fẹ́, tó ń fi hàn wọ́n tó ń ṣe. Ṣùgbọ́n a mọ̀ wípé olùṣọ́ àgùntàn fún rẹ̀ gangan tó wá láti Júdà yìí, tó ń ṣe amọ̀nà wa, tó gbà wá sílẹ̀, Jésù Kristi gangan ni. Ibi tí prophecy ti wá nìyẹn verse 71 and 72. Jésù Kristi òun ni olùṣọ́ àgùntàn wa, òun ni olùṣọ́ àgùntàn wa, òun ni shepherd wa. John 10 verse 11. John 10 verse 11. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere ó máa ń fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àgùntàn ni. Dávìdì ò fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àgùntàn o, ṣùgbọ́n olùṣọ́ ilé yìí ó wá, ó fi ẹ̀mí rẹ̀ ó fi lélẹ̀ fún àwọn àgùntàn rẹ̀. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Jòhánù orí 10 ẹsẹ̀ 14. Jòhánù orí 10 ẹsẹ̀ 14. Ó ní Jésù ló ń sọ̀rọ̀ o. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere. Mo sì mọ àwọn tèmi o. Àwọn tèmi sì mọ̀ mí. Mo ń dá àwọn àgùntàn. Òun lolùṣọ́ àgùntàn, gbogbo àgùntàn òun ni o. Ṣùgbọ́n nínú àwọn àgùntàn yìí mo mọ àwọn tó jẹ́ tèmi o. Àwọn tó dẹ̀ jẹ́ tèmi wọ́n dẹ̀ mọ̀ mí. Ṣé Jésù mọ àgùntàn rẹ? Ṣé Jésù mọ àgùntàn rẹ? Tó rájọ wà nínú ọgbà náà ni o. Ó náà ló ń dá gbogbo wa. Ṣùgbọ́n nínú gbogbo bó ṣe ń dá gbogbo wa tó, ó mọ àwọn tó jẹ́ titi rẹ̀. Àwọn tó dẹ̀ jẹ́ titi rẹ̀ wọ́n dẹ̀ mọ̀. Wọ́n dẹ̀ mọ̀. Tó bá èèyàn méjì ò kì í pàdánù irọ́. Tẹ́ni tó ń pa tí ò bá mọ̀, ẹni tó ń pa fámọ̀ pé irọ́ ni. Ṣé Jésù mọ olùṣọ́? Ṣé ó mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí àgùntàn rẹ̀? Ṣé ìwọ náà mọ̀ ọ́? Ṣé ìwọ mọ Jésù Kristi náà gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ̀? Torí ó ní àwọn ti tòun, ó ní wọ́n ń gbóhùn òun. Tóun bá ń sọ̀rọ̀ àwọn àgùntàn ti tòun, wọ́n ń gbóhùn òun. Kò sí ẹni tó pé o, gbogbo wa láti ṣẹ̀ láti ìbẹ̀rẹ̀ o. Romans 6 verse 23. Gbogbo wa láti ṣẹ̀ o. Ṣùgbọ́n
Olúwa sọ wípé mo fi ìyè àti ikú síwájú yín, fúnra yín ẹ ranra yín lọ́wọ́, ẹ mú ìyè. Torí ìdájọ́ wà. Nǹkan tí Ásáàfù ń kọ́ wọn leléyìí o, pé ẹ kọ́ àwọn ọmọ yìí o, ẹ jẹ́ kí wọ́n má ṣe bíi tàwọn bàbá wọn o, ẹ jẹ́ kí wọ́n hùwà tó dáa, ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé òfin Ọlọ́run yìí. Tí wọ́n bá tẹ̀lé, tí wọ́n bá sá fún ẹ̀ṣẹ̀, wọn ò ní kú, wọn ò ní ṣàìsàn, ara á tù wọ́n. Nígbà tí wọ́n bá tún kúrò láyé bí gan, wọ́n á ṣẹ̀ wá lọ gbé ibi tó jẹ́ pé kò só forever, ibi tí ò sí yà, tí ò ṣàìsàn, tí ò sí wàhálà. Romans 6:23 sọ pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ tọ́lọ́run fún gbogbo wa ó ní ìyè o. Ẹ̀bùn ní àti sanwó fún o, ó ti fẹ̀mí ara rẹ̀, ó ti fi rà. Ẹ̀bùn ọ̀fẹ́ ni o, òun ló fún gbogbo wa ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Kí ló wá dé tó ní fẹ́ ìyè? Kí ló dé tó fẹ́ ikú? Ẹ̀ṣẹ̀ lóró o, ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ọ̀run àpáàdì lẹ̀ṣẹ̀ ń gbọ́mọ ènìyàn rè. Torí náà bẹ́lẹ́dà rẹ̀ làjà lónìí, kó má bàa kùnà nílé ológo. Kò síbi tẹ́ṣẹ̀ ń gbéyàn lọ o, ìparun ni o. Ìkan tí Ásáàfù sọ tó fẹ́ kọ́ mọ̀ gangan nìyẹn. Òun náà la dẹ̀ ń sọ fún wa lórí òkè Síónì. Ẹni tó bá sì ń fẹ́ ṣeré, ó wà nínú ilé Ọlọ́run, ó mọ̀ pé ẹnu nìkan ló fi ń jọmọ Ọlọ́run, ọkàn rẹ kò dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run. Àkókò náà, àkókò gidi láti ẹ̀wà yìí, ọdún ti fẹ́ parí, kò lè bẹ̀rẹ̀ ọdún ní dáradára. Fáyé èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀, gba Jésù Kristi yìí, gba Jésù Kristi. Nǹkan tá a mọ̀ ni pé tó bá ti ń ṣe iṣẹ́ ibi ẹ̀ṣẹ̀, ìparun ni láyé bí àti láyé tó ń bọ̀. Tó kí lèèyàn wá ń ṣe? Jésù Kristi dẹ̀ fún wa ní ẹ̀bùn yìí, ọ̀fẹ́ ni, òòyà nípẹ̀kun. Ọ̀fẹ́ ni, èèyàn san kọ́bọ̀ fún. Kí ló wá dé téèyàn ò ní mú ìyẹn tó jẹ́ ọ̀fẹ́? Téèyàn á sọ pé inú ìparun yìí gan-an ló fẹ́ wà. Tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, ó ti ń lọ church, wọn náà mọ̀ pé ẹnu nìkan ló kàn fi ń jọmọ Ọlọ́run, ó mọ̀ pọ́kàn ẹ̀ jìnnà sọ Ọlọ́run. Àgbèrè ọkàn tó bá ṣe díẹ̀ bí wàá ṣe díẹ̀ bẹ́yẹn, Ọlọ́run ò fẹ́ rú ẹ̀. Ó ní mo mọ àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi sì mọ̀ mí, wọ́n mọ̀ mí. Tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ lóòótọ́ pẹ̀lú ẹnu rẹ̀, tó tún fi ọkàn rẹ̀ tó fi gbàgbọ́ pé lóòótọ́ Jésù Kristi yìí nìkan ni ọ̀nà, kò sí ọ̀nà mìíràn lẹ́yìn Jésù Kristi, tó dẹ̀ kọ gbogbo iṣẹ́ èṣù tó kọ̀ sílẹ̀ pátápátá, tó ń tẹ̀lé Jésù Kristi yìí, inú Jésù á máa dùn, àwọn áńgẹ́lì gan inú wa á máa dùn, wọ́n á kọ́ mansion títì rẹ lọ́jọ́ náà, àríra, ayọ̀ mára wa lórúkọ Jésù. Thank you, Lord.